أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba lékè ọlá, ọba tí ó ṣọ́ èmi àti láti àárọ̀ títí di àsìkò tá wà yìí. Òun náà ni ọba tí a dúpẹ́ fún. Ọlọ́máṣà gbọ́pẹ́ nìkankan wa. Àbẹ́lọ́wọ́n ọba Allah gbogbo tí à ń ṣe ní ìbádà, àbẹ́lọ́wọ́n ọba lékè ọlá kọ́lọ́run kó tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹnìkankan wa. Èyí tí ó wá kù díẹ̀ káàtó tó jẹ́ sí pé lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni táwọn mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, àbẹ́lọ́wọ́n ọba lékè ọlá kí Ọlọ́run kó foríjì wá. Gbogbo tí à ń ṣe nígbìyànjú tá à ń ṣe lọ́tún àti lósì pẹ̀tọ̀ Ọlọ́run o, ìwọ lọba tí a dájú ẹ̀ kọ́, kò sẹ́nìkan tí a lè dájú ọ̀rọ̀ wa kọ tó ju Ọlọ́run ọba lọ. Ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo ipòkípò tí ẹ̀dá bá wà láyé. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run. Mórí sálámọ̀ Alhaji wa Abdulrahim anífowóṣe ọlọ́njà soríire orúkọ ńláńlá. Mórí sálámọ̀ yín Ọlọ́run ọba lékè ọlá, Ọlọ́run yóò bá wa dúró tì yín. Bákan náà mórí sálámọ̀ Alhaji wa Àdìwá Abíọ́dún Alhaji dúóre. Èmi àti wọn ò sọ̀rọ̀ rí, wọn dúóre. Gbogbo bíkíbi tí àwọn àfáà súnà bá ti ń sọ̀rọ̀ òdodo ìbẹ̀lẹ̀ ti bá wọn. Akí gbogbo ọba tí ń wọlé yẹn. Abẹ́lọ́wọ́n ọba Allah gbogbo tí à ń ṣe ní ìbádà, àbẹ́lọ́wọ́n ọba lékè ọlá Ọlọ́run kó bá wa tẹ́wọ́ gbà á gẹ́gẹ́ bá ti ń sọ, gẹ́gẹ́ bá ti ń wí lọ. Èyí tó wá kù díẹ̀ káàtó ń bẹ, tó kù díẹ̀ káàtó, abẹ́lọ́wọ́n ọba Allah kí Ọlọ́run kó foríjì wá o, kọ́lọ́run kó yọ́nú sẹ́ni kankan wa. Gbogbo tí a wá ń ṣe àbí Ọlọ́run kó foríjì wá o. Ìtorí nígbà míì èèyàn máa rò bóyá iṣẹ́ ìbádà lòun ṣe tẹ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run yóò kù díẹ̀ káàtó. Nígbà míì èèyàn dẹ̀ máa ṣiṣẹ́ eré tẹ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ìtẹ́wọ́gbà ni, tẹ́pẹ́ inú Ọlọ́run bá dẹ̀ ń dùn sí i. Àbí Ọlọ́run ọba Allah gbogbo tí à ń ṣe níṣẹ́ olóore Ọlọ́run kó bá wa tẹ́wọ́ gbà á, Ọlọ́run kó bá wa tẹ́wọ́ gbà á, Ọlọ́run kó bá wa tẹ́wọ́ gbà á. A máa bí Ọlọ́run ni, kò sí ẹ̀dá kankan tó lè pé iṣẹ́ tó ń ṣe yìí dọ́dọ́ gbọ́n ní kọ́lọ́run kó gbà á. Bí èèyàn bá ṣe sàárà bọ́lọ́run bá lóun ò gbà á kò sì ta fẹ́ ṣe. Bí èèyàn bá ń ràn yàn lọ́wọ́ bọ́lọ́run bá lóun ò gba ìbádà yẹn kò sì ta fẹ́ ṣe. Ẹ rí i pé Ànábì wa Ibrahim aleyhi salatu wa salam nígbà tó kọ́ Kaaba tán fúnra Ọlọ́run ọba paláṣẹ pé yá Ibrahim wọ Ibrahim lọ lè kọ́ Kaaba. Ẹ̀dàkùtà bá ti ń wọlé ẹ̀mọ́ bá wa ṣe prógámù yẹn. Alhaji wa Ọlásùnkànmí Balak akẹ́yìn náà ẹ̀dú oore kò ní bàjẹ́ fún yín. Ànábì wa Ibrahim aleyhi salatu wa salam nígbà tó kọ́ Kaaba tán fúnra Ọlọ́run ọba paláṣẹ pé wọ Ibrahim lọ lè mọ Kaaba. Nígbà tó mọ tán ẹgbọ́n tó wí ni ó ní Rabbana taqabbal minna innaka anta samiul alim. Ànábì Ibrahim tún bí Ọlọ́run ọba kọ́ Ọlọ́run o bá mi gbà á. A máa bí Ọlọ́run, kò sẹ́nìkan tó lè sọ pé ṣé tó ń ṣe yìí o lọ́dọ̀ Ọlọ́run ìtẹ́wọ́gbà ti wọ̀ ọ́. A máa bí Ọlọ́run ọba ni o, bóyá a wà nínú dùnú àbá wà nínú kan tó kù díẹ̀ káàtó, a máa bí Ọlọ́run ọba. Alhaji wa Ridwan Balógun mo rí sálámọ̀ yẹn ṣe púpọ̀, mo rí kọ́mẹ́ǹtì yín kò ní bàjẹ́ fún yín, ẹ ṣe púpọ̀. Ṣé rí ìta wá ṣe léni àwa dúpẹ́ ni, wallahi àwa dúpẹ́ fún Ọlọ́run ọba ni. Ẹ rí i pé tọ́pìkì tí mo kọ́ sọ́wọ́ kì ní pé ìdúpẹ́ pàtàkì lọ́wọ́ àáfàá wa Saidi Sittu àfisọ̀wọ́lá. Ọlọ́run bá wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ àáfàá náà. Ọ̀rọ̀ ọpẹ́ làwa bọ́lọ́wọ́n bá sọ. Mo fi sọ pé gbogbo ipò tí ẹ̀dá bá wà láyé ṣá máa dúpẹ́ fún Ọlọ́run. Ẹ má wá jẹ́ ká fi àdúrà lẹ̀. Ẹ má jẹ́ ká fi àdúrà lẹ̀. Gbogbo tó bá ń gbọ́ mi, gbogbo tó bá fẹ́ dé láyé má fàdúrà lẹ̀. Àwa tọ́lọ́run bá ti ṣe ọmọ fún, ìwọ tọ́lọ́run bá ti bùn lọ́mọ, má fi àdúrà lẹ̀ lórí ọmọ ẹ, má fàdúrà lẹ̀ lórí ìyàwó ẹ. Alhaji wa Monsur Ìṣọ̀lá mo sálámọ̀ yín kò ní bàjẹ́ fún yín. Alhaji wa Tọ́yìn Babátúndé Abdulrahim mo sálámọ̀ yín. Alhaji wa Abdulrashid Aláwìyé wọ́n ní alhamdulillah. Ẹ má jẹ́ ká fi àdúrà lẹ̀. Gbogbo ipòkípò tí ẹ̀dá bá wà láyé máa dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah nínú gbólóhùn tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ máa gbọ́jù lẹ́nu mùsùlùmí, òun náà ní gbólóhùn ọpẹ́. Gbólóhùn tí Ọlọ́run fẹ́ máa gbọ́jù lẹ́nu mùsùlùmí òdodo gbólóhùn ọpẹ́ ni.
tó bá dá fún ẹ máa dúpẹ́ fún Ọlọ́run, tó bá ń dùn fún ẹ máa dúpẹ́ fún Ọlọ́run. Gbogbo ọ tó bá ń gbé tòmí ní àsìkò ìtòtò ọmọ bá mi share rẹ̀. Níjọ́ ní Alfa Sittu jáde, wọ́n láwọn ṣetán tí àwọn fẹ́ rán wa ní humura láti lọ lè lékún fún ìbádà ìjọsìn Ọlọ́run. Àti láwọn tí wọ́n ti jáde tí wọ́n ní ọdí humura ni wọ́n bú wa. Àmọ́ tó bá ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run pé ẹ̀dá máa rìnrìn àjò báyìí, wallahi Rabbil Kaaba kò sí bó ti lè wù kó rí, ẹ̀dá yẹn máa padà rìn. Mo gbàlẹ̀ gbogbo wọn tó ń wètò ní agbára Ọlọ́run, ọ̀nà ọgbà jẹ́ rẹ, ọ̀nà ọgbà mú ẹ, Ọlọ́run jẹ́ kó nira fún ẹ. Gbogbo ọ̀nà tá ń gbà ta fi ń jẹ, ta fi ṣe business kò ní nira fún wa. Gbogbo ipò tí ẹ̀dá bá wà láyé, ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àní mo sọ́lẹ̀ kan pé tó bá rí jẹ, kí ni mo ní kí la máa wí ẹ̀yin bàbá wa? Alhamdulillah. Ọjọ́ tá bá rí ná, alhamdulillah. Ọjọ́ tá bá rí ná, alhamdulillah. Ọjọ́ tí a bá yó, alhamdulillah. Talẹ́ni tó ń ṣe Ọlọ́run ni. Gbogbo bá ti ń sọ̀rọ̀ yìí, bí wọn náà ti ń wò mí nílé tó lè máa gbọ́ ohun tí mò ń wí, kò sẹ́ni tó wà ní níbi hide yẹn tó jọ Ọlọ́run bá lọ. Ẹ wá wo ìrìn àjò tá a rìn láti Nàìjíríà wípé a fẹ́ lọ ṣe ìbádà, wípé a fẹ́ lọ ṣe umura. A máa dúpẹ́ fún Ọlọ́run. Mo dúpẹ́ fún Ọlọ́run, mo bára mi dúpẹ́. Kò wá ṣe mí nìkan, wọ́n tún máa fà kejì mi náà lọ́wọ́, àfà rìsálà. A dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run tó ní kírin àjò yẹn kó lọ láyọ̀, kó dé láyọ̀, ọpẹ́ ni fún Ọlọ́run. Ni mo fi ní ọpẹ́ la wá dúlé ni. Mo dẹ̀ máa gbà pé láti ilé. Nígbà tá dé haram, a kọ́kọ́ lọ sí Alhaji wa Toyibo Labi. Akin Toyibo Alhaji wa Toyibo Babatunde kò ní bàjẹ́ fún yín. A lọ sí mọ́sálásí tí wọ́n pè ní Masjid Aisha. Mọ́sálásí yìí a lọ lè ṣàbẹ̀wò sí ibẹ̀ láti gbé haram, láti wọṣọ haram wa. A lọ lè yan náfìlà ńbẹ̀. A lè yan náfìlà ńbẹ̀. Nígbà tá náfìlà tán, a bẹ̀rẹ̀ ìbádà. A lọ sí Kaaba, adélé Ọlọ́run. Ilé Ọlọ́run bá tí wọ́n ń wí rèé. Ilé Ọlọ́run bá tí wọ́n ń wí rèé, tá ń ka nínú Al-Qur'ani, tá ń rí nínú kámẹ́rà. Ọpẹ́ ni fún Ọlọ́run o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ń pè wá pé àfáà, ẹ má gbàgbọ́ nínú àdúrà, ẹ má gbàgbọ́ gbogbo yín pátápátá. Gbogbo yín tẹ́ pè mí yẹn, àtàwọn tí wọ́n mẹ́sẹ̀jì mi, mẹ́sẹ̀jì pọ̀ lórí messenger. Tẹ́kẹ́ orúkọ wọn báyìí, mo wọ́n ti kí ni èmi náà wá lẹ́sẹ̀ lágbájá báyìí, Ọlọ́run wo àníyàn rẹ̀, Ọlọ́run bá wa mú ṣẹ. Nínú àwọn tí wọ́n pè wá, nínú àwọn tí wọ́n mẹ́sẹ̀jì wa, a rí brọ́dà wa tí wọ́n pè ní Abidin Àyànfowórà. Wọ́n mẹ́sẹ̀jì wa. Àtàwọn èèyàn bẹ́ẹ̀, èèyàn pọ̀ o. Alájà wa Abibat, mo rí àwọn náà, èrò pọ̀. Wàlá èrò pọ̀. Ibẹ̀ yẹn kọ́ ni a fẹ́ lọ báyìí. Ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ. A máa dúpẹ́ lọ́wọ́ Alhaji wa Saidi Sittu tí Ọlọ́run bá lò ní sábàbí. Ẹni ayé ń fẹ́. Gbogbo ẹ̀dákẹ́dá wọ́n ti paná ni o. Gbogbo ẹ̀dákẹ́dá tí tó bá ti wà láyé, torí ipò tí Alfa Sittu wà lénìí, wọ́n lọ tà. Kò dẹ̀ sẹ́dá tí ó wà nírú ipò yẹn. Tí bá ti ń rí ṣe tí ń rí ná, tí gbogbo ẹ̀ka tó ṣàǹjáwá tí ò yá àwọn èèyàn, ọ̀tá máa pọ̀. Òun làwọn kan tí Alfa Sittu ń fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ bí ọ̀tá yẹn ṣe wá ń pọ̀ bẹ́ẹ̀ náà ni oore tún ń lékún. Bí ọ̀tá ṣe ń wà fún Alfa Sittu lọ́tún tó ń wá lọ́sì, bẹ́ẹ̀ làwọn oore yẹn ń lékún. Kò dẹ̀ sí ẹ̀dá tó lè wà, gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti débi gíga láyé ó máa níṣòro. Gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti dé ibi gíga ó máa níṣòro. Ayé sí pé èèyàn ń ga, òun náà ní kéèyàn gbẹ́sìn yẹn láyé, kí Ọlọ́run wá tún fún ní àrísìkí àtàláfíà. Kí ló ti kù? Tó wáyé pé tó lówó, Ọlọ́run ní kó wà ńlẹ̀. Tó nímọ̀, ìmọ̀ wà ńlẹ̀. Torí ẹ̀rọ mẹ́rin náà, Alfa Sittu yẹn kò kí ń ṣàfà. Ṣé n táfà Sittu yẹn ń sọ ní kí o ṣe sáyínà ni? Yorùbá ni. Wọ́n dẹ̀ ń lo àwọn ayálò Qur'an, wọ́n dẹ̀ mú àdìsí wá, kí la tún fẹ́ gbọ́. Kì í ṣàfà yẹn ìlara ni o.
adúpẹ́ lọ́wọ́ àfáà Sittu abẹ́lẹ́ wọn bàlá torí adúpẹ́ o ìrìn àjò tí mo rìn ní láyé mi ọlọ́wọ́n bá lù àfáà yẹn sábàbí gbogbo wọn tó ń wò mí onísábàbí olóore rẹ ọkùnrin ni obìnrin ni ọlọ́run ọba mi yóò ránṣẹ́ sí ẹ ẹni tí ó ṣe sábàbí oore fọ́mú ẹ ẹni tí ó ṣe sábàbí oore fún ìran ẹ ẹni tí ó ṣe sábàbí oore fún wọn náà sẹ́ àlọ́lọ́run ó ràn sí ẹ ọlásìkò tí mo wà ẹ́ wọ nígbàgbọ́ pé tí mo wí àṣẹ ni sábàbí olóore làáfáà Sittu jẹ́ fún àwa yìí sábàbí olóore ni àáfáà Sittu jẹ́ fún ẹbí tèmi yìí ni mo fi ní sábàbí olóore tiẹ̀ ọlọ́run yàn fún ẹ táìpù àmì ẹ̀ má dá òtì ẹ̀ má wàá run okoore sọ́dẹ̀ ẹ̀dá kan àyàfọ̀dọ̀ ọlọ́run ìpè ọlọ́run ìwọ lọ́ba tí ọlọ́run wà kọ́ làárọ̀ bò ìdìwú ní àṣetìjìbò làkùn ọlọ́run ẹ pè mí màá dá yín lóhùn nígbà tá a dé Kaaba àbí ọlọ́run bá ń bẹ alọ́lẹ̀ sàfàmọ́ríwá aláàjì wa bá Bọ̀dé Akínbọ̀dé àwọn ìbádà olóore tó yẹ ká ṣe àṣẹ àtàwáàf àrọ kìrìkàrí ọlọ́run aláwọ̀ funfun wà ń bẹ aláwọ̀ dúdú wà ń bẹ ọpẹ́ ni fún ọlọ́run wallahi ọpẹ́ ni fún ẹ jẹ́ ká máa dúpẹ́ nígbà tí a dé Mẹ̀dínà ọlọ́run ní kí a pàdé Professor Ali Agan bàbá wa Ali Agan bàbá yẹn ń sọ fún àáfàá Sittu wípé gbogbo ohun tí àáfàá Sittu ń ṣe yẹn ọlọ́run ọba ló gbéṣẹ́ rán wọn àbáyẹn ní pé kéwú kọ́ la fẹ́ jẹ kìí ṣe kéwú ni a fẹ́ jẹ torí àìmọye àwọn èèyàn tí wọ́n ń kéwú tí wọ́n ń ṣe ọlọ́run ẹlòmíín kéwú ń ṣe ọlọ́run kí láǹfààní kéwú téèyàn ké tó tún ṣe ọlọ́run tí ò nípayọ̀ ọlọ́run. Professor Ali Agan sọ bẹ́ẹ̀ wípé àgbọ́yé ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi rán àáfàá Sittu ohun gẹ́gẹ́ là ń pè ní ṣáádà ohun gẹ́gẹ́ ní oríire ohun gẹ́gẹ́ ní oríire bí yẹn bá ti lágbọ́yé ẹ̀sìn wallahi ẹlòmíì ò kéwú kò lọ́lé kéwú rí àmọ́ ń gbọ́ wá sí àwọn àfẹ́ ẹ̀sìn kódà níwájú ọlọ́run ó ní ìwọ̀ ju àáfàá mi tó kéwú tó sì ń yapọ̀ ọlọ́run bá lọ ṣé kò wá tó lọ́pẹ́ ẹ̀yin tí wọ́n wò mí ṣé ò tó lọ́pẹ́ láfi ní ẹ jẹ́ ká máa dúpẹ́ fún ọlọ́run tó bá wá ń dúpẹ́ fún ọlọ́run má wàá fi àdúrà lẹ̀ ẹ wò gbà ta lọ sí haram ta lọ tawaf tààrọ kiri Kaaba tá ń bi ọlọ́run ní pẹ̀lú ẹkún pẹ̀lú ogun ọlọ́run ṣe kan báyìí fún wa àwọn tí wọ́n wò wá nílé tí wọ́n nígbàgbọ́ bá wa ṣe kan báyìí fún wọn kò sẹ́ni tá a jọ ń pè tó jọ ọlọ́run bá lọ. nígbà tá a wá délé nígbà tá a wà lọ́hùn a rí bàbá kan tó pèrè ní àfà ọlọ́pọ̀lọ́ a rí àfà kan ọlọ́pọ̀lọ́ tó jáde tó ní káwọn ọmọ kéwẹ̀ kí wọ́n máa gún ọ̀pọ̀lọ́ pé òwe fi ṣe ògùn àrísìkí ògùn bíbọ̀ àṣírí torí kò yé wa nínú àwọn àfà yìí wọ́n jáde wọ́n bú wa àmọ́ láyè ta wa wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ta gbé lọ́wọ́ èyí tó bá yẹ ká fèsì fún wọn àá fèsì fún la fi jáde la fi fèsì fún àfà pé àfà ìtàn ṣe yóò dáa oníkan lọ lè máa mú àyà tó tako wípé ká má ṣe síríkù wá láyè mọyì àwọn àyà tó pọ̀ nínú àlùkò nípa tó ẹ má ṣẹbọ ẹ má polówó ẹbọ ẹ má ṣẹbọ láwọn àyà tó pọ̀ nínú àlùkò ńlọ kọrin tọ́lọ́ wọn bá aládé làmọ́lẹ̀ fún Muhammad pé láyín àṣẹrákìtà làyàbàtà ní amalek wà látàkùn nàná minal khashirin ọlọ́run Muhammad tó ọba ilé ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run gbogbo iṣẹ́ olóore a máa bàjẹ́ ọlọ́run bá ń sọ pé fún ànábì oyinba tọ́lọ́run bá ti pàṣẹ báyẹn fún Muhammad àwàtàwájá àlìhùmọ̀ mọ̀ wípé tiwa yẹn ó ní agbára a ní láti wà very very careful báwo ni ìgbàgbọ́ wa báwo ni kò ṣe ní bàjẹ́ ṣèbáriwo tá à ń pa nìyẹn ṣèbáriwo tá àfáà Sittu ń pa nìyẹn kí ló tún kù kí la tún fẹ́ ṣé dandan ni kéèyàn ṣoògùn kó tó lówó lọ́wọ́ ni bọ́bá ṣoògùn oògùn yẹn kọ́ ló yẹ kọ́ lówó lọ́wọ́ ọlọ́run ti kádàdá pé wàá lówó lọ́wọ́ wàá rí ṣe
ìkan tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Ẹ má lọ lè máa gbọ́kàn tẹ àwọn àfáà babaláwo, tẹ bá ti ń gbọ́kàn tẹ wọ́n, wọ́n máa ṣì yín lọ́nà, wọ́n máa darí yín kúrò lójú ọ̀nà Ọlọ́run, wọ́n máa darí sínú ojú ọ̀nà àṣetán. Òun là fọ́ ọlọ́pọ̀ lóyẹn ọ̀rọ̀ tí à ń bọ̀ wá bá ni, palẹ̀mọ́ ẹ̀ ó ti kún kẹ́kẹ́ kó má kánjú. Nígbà tá a darí umura ta Sadua, ẹ rí pé abẹ́ tọ́pìkì mi mo ní mo dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ mi, tó save life mi pẹ̀lú àwọn family mi. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, a ní ṣìnì o. Alhaji wa Abdulrasaq Akínlọ́lá, mo sálámọ̀ yìí kò ní bàjẹ́ fún yín sà. Ẹ má bínú, mo máa tó máa gbà pé mo fẹ́ pass message kan nípa ọta àbọn tí mo ní kó wọnú yàrá mi wá. Ẹ wo, mo dúpẹ́ fún Ọlọ́run. Nígbà tí kinní ìṣẹ̀lẹ̀, wàláì mi ì rí ibi tí ìbọn ti dún rí. Násàfilà mo rí ibi tí ìbọn ti dún o, àmọ́ mi ìwà gbọ́ ibi tí ìbọn ti lọ lè ṣiṣẹ́ gangan rí, mi gbọ́ rí. Ìgbà tí ìbọn dún, tí mo kọ̀ déédéé rí ọta àbọn tó já wọnú sílì, wàláì ń ṣe mò ń gbọ̀n. Ìyàwó mi wà lórí bẹ́ẹ̀dì, ọmọ mi wà lórí bẹ́ẹ̀dì, èmi náà sùn lẹ́ńlẹ́ ń bí, ibi tí mo sùn sí rèé, ìlẹ́lẹ̀ láàyè. Mo kọ̀ déédéé pé kíní akọ̀ déédéé akọ̀gbọ́ pa. Níṣẹ́ mo kọ́kọ́ bóyá àbí sìlíndà gáàsì ló fọ́ ni. Ìgbà tí wọ́n lọ léwo inú ibi tí à ń ṣègbọ̀nsẹ̀ sí, inú kí ọ̀dà tí wọ́n lọ lé yẹ̀wò ni mo bá rí pé ọta àbọn ló jábọ́ sínú ẹ̀. Inna lillahi wa inna ilayhi raji'un. Ni mo fi ní àdúrà tá a lọ gbà nílé Ọlọ́run, wàláhì Ọlọ́run bá ti gbà. Èyí tá a ṣe fúnra wa, Ọlọ́run bá gbà délẹ̀. Èyí tá a ṣe fún àwọn olólùfẹ́ wa, Ọlọ́run bá gbà délẹ̀. Ọta àbọn tí ń jábọ̀ fún wọn tó fẹ́ gbọ́ lẹ́nu mi ìbẹ́ nìkan kájà, ní kínníkínní ẹnìkan, àmọ́ àwọn ará àdúgbò sọ pé àwọn gbọ́rò ìbọn pé wọ́n yin ìbọn. Níbo ni wọ́n ti yìn? Wọ́n láwọn ò mọ̀. Alhaji wa Oyewale Lukuma kí sà kò ní bàjẹ́ fún yín sà, ẹ ṣé gan, ẹ kú dó ti wá, Ọlọ́run bá àbá àdó tẹ̀yìn náà. Níbo ni wọ́n ti yìnbọn? Kò sẹ́ni tó mọ̀, àmọ́ àwọn ará àdúgbò gbọ́ pé ìbọn dáhùn. Níbo ni ìbọn yẹn ti wá dáhùn? Wọn ò má gbígbé yẹn, àmọ́ ìbọn yẹn wá land sínú yàrá wa. Ẹ wo orú àwọn àáfàá ẹlẹ́nu jáwáyà. Ṣé tí aburú bá ṣẹlẹ̀ bá ní, ta la máa suspect? A máa dúpẹ́ fọ́lọ́ bá ń pé èrò tí ọ̀tá gbà lórí wa kò ṣẹ. Wàláì orí bẹ́ẹ̀dì nìyàwó wà o, orí bẹ́ẹ̀dì ni ọmọ wà o, ìbọn dẹ̀ á wọ̀ pa. Ẹ dákun, gbogbo ẹ̀yin tẹ́ pè mí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ pè wá, ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi tẹ́ fún mi ládùúà, ẹ̀yin tẹ́ kọ́mẹ̀tì tẹ́ fún wa ládùúà, a dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn tó yẹ sí pé inú wọn dẹ̀ ń dùn wípé wáyé tí kíní yẹn ò mu, Ọlọ́run ó san yín lẹ́san. Torí àwọn ọ̀kan wà tẹ́ pé bí tó bá ti ń da fún ẹ, ọ̀nà bí ìdídá fún ẹ yẹn bó ṣe máa bàjẹ́ ni wọ́n máa lé fún ẹ. Àwọn míì wà tó yẹ pé a expect pé ó jẹ́ kí wọ́n tiẹ̀ sálámọ̀ sí wa, wọn ò pè wá. Wọ́n dẹ̀ rí fídíò yẹn. Àmọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn bá já sí kàn mí, kí ni wọ́n fẹ́ wí? Mo dúpẹ́ fún Ọlọ́run. Tí ọ̀rọ̀ yẹn bá já sí òdì, tó já sọ́nà mí, ṣé ìyẹn lọ́mọ ní ẹkú ọ̀rẹ́ èèyàn báwo lára wọn tí wọ́n ti respond? Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ jẹ́ ká máa lẹ́mìí dáadáa. Tá a bá ń báyàn ṣe, ẹ jẹ́ ká bá ṣe tán. Ni mo fi ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa dénú, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọjọ́ tẹ́lẹ̀ mi níbi báyìí, àdúrà wọn ò dákẹ́ àdúrà dì sí. Ọlọ́run bàbá aṣọ àfàyè nígbà yóò àtàfámílì ẹ̀ o. Ẹlòmí ò pè mí, àmọ́ kò dákẹ́ àdúrà. Gbogbo èèyàn bẹ́ẹ̀, gbogbo tí ń jẹ́ àjálù bú òjijì kò ní kàn yín agbára lọ. Gbogbo èyí tẹ́ pè mí, àmọ́ nínú àníyàn yín ẹ̀ ń fàdúrà ràn mí lọ́wọ́, gbogbo tí ń jẹ́ àjálù bú kò ní kàn yín tọmọtọmọ. Ọlá tí ń jẹ́ agbára Ọlọ́run tẹ́ẹ̀dá kò mà.
àwọn mi sì pè wá wọ́n tún bùn mí ládùá àwọn mi ò tiẹ̀ ṣòkòpò wá rárá wọn ò tiẹ̀ kánu wá rárá bí láyé ti wà nìyẹn Yorùbá sọ pé ẹsẹ̀ gìrìgìrì nílé à ń jọ̀fẹ́ kú ilé daworo ẹsẹ̀ gìrìgìrì nílé à ń jọ̀fẹ́ kú ilé daworo ẹ dákun ṣó dìgbà tá burú bá ṣe ọmọlàkejì ẹ tó kú tí orí pé ọmọlàkejì ẹ rí wà nínú ẹ̀jẹ̀ ìgbà ẹni wọ́n wá dípá pẹ̀lẹ́ ṣóyà kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo èyí tẹ́ ń ṣàdúrà fún mi yẹn wàláhì ẹ̀ nímọ̀ nira mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni o nígbà tí kíni kọ́kọ́ ṣẹlẹ̀ gbàrà first court tí mo kọ́kọ́ rí brother wa Alhaji wa Ọlásùnkànmí Àlíọ̀wẹ̀ ni wọ́n pè mí pé afẹ́nigbà kí ló ṣẹlẹ̀ ṣe wà safe pé ṣe wà safe mo ní alhamdulillah wa mi ì fẹ́ máa pa àwọn èèyàn ní ló yẹ kí n ara gbé sí live video pé ìkọ́ bá ń ṣẹlẹ̀ o gbogbo ẹtẹ bá mi dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o torí tẹlomi ò tó bẹ́ẹ̀ tí wọ́n fi ń sọdá lọ Alhaji wa kan láti kú tọnu àwọn náà pè ní pé sálàfẹ́lẹ́ wà mo ní àdúpẹ́ fọlọ́run gbogbo ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ àwọn mi ò dẹ̀ láfa láti pè wá àmọ́ wọ́n type mo ní àní ẹni yìí dá sí wa ẹ dákun ẹ tá bá nífẹ̀ẹ́ èèyàn ẹ̀yàn mayami ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ tán torí tọlọ́run tó bá nífẹ̀ẹ́ èèyàn tẹ́ni tó bá nífẹ̀ẹ́ tó bá wá ṣe tó kú díẹ̀ káàtó fún ẹ yá fi ẹ̀fọ́ ọlọ́run ọlọ́ni inna Allaha yuhibbul muhsinin ọlọ́ni gbogbo ẹ̀dá tí bá ti ń ṣe dáadáa láyé òun ọlọ́ọ̀bá máa ń nífẹ̀ẹ́ rú wọn ó tó ti pé àdúrà ta lọ ṣe ní Kaaba ọlọ́run bá gbà ó wàláhì àbọ́lọ́wọ́n bó gbá ní ọlọ́run bá gbà no doubting láfi ń dúpẹ́ fún ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti pe àfáà mi ọ̀gá wa ní kọ́ọ̀tù tí wọ́n náà dẹ̀ tún wọlé àfáà sálàfẹ́lẹ́ wà ìyẹn àfáà wa Sittu mo ní àdúpẹ́ fún ọlọ́run wọ́n ní ọlọ́run bá ló ṣiṣẹ́ àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n wá mẹ́sẹ̀jì wa amúwọ́tọ̀ mẹ́sẹ̀jì wa ààbò ọ̀ tẹ́ pé inú kan bí ẹ̀nà mi pé wáyé tí wọ́n rán wọn ní umura kò yẹ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí kan náà ni wá kí la fẹ́ máa jà sí mùsùlùmí kan náà ni wá kí la fẹ́ máa jà sí wàláhì ọlọ́run ló kọ́ ẹ̀mí mi yọ níbi tí ẹ ṣáà rí fídíò tá a ṣe níbi tí kinní yẹn ti ṣẹlẹ̀ níbi tí a ti lọ ń bomi téèyàn kéèyàn máa bomi báyìí àwọn nígbà tí ó wá dọjọ́ kejì torí èmi ò súnlé ìyàwó náà ò súnlé mi láyọta àti ń ṣoògùn a lọ sí police station lọ report àwọn tí wọ́n jẹ́ landlord àdúgbò wọ́n ní ká lọ sí àwọn fìgìláńtì àwọn ọlọ́pàá àdúgbò bóyá VSO ni wọ́n ń pè wọ́n àbí kíní kan sá àwọn tàbá mọ orúkọ àwọn bí yẹn ẹ̀bẹ̀ àmì táìpù wọn wọ́n ní kí n lọ lé wọ́n ní ká lọ report ń bẹ̀ ìgbà táwa dọ́dọ̀ àwọn ọlọ́pàá àdúgbò yẹn wọ́n ní yóò dọ́dọ̀ àwọn ọlọ́pàá ìgbà tí wọ́n wọnú yàrá nígbà tá a wà lọ́fíìsì àwọn fìgìláńtì wọ́n ní ìbọn yẹn ti tutù pé kò lè ṣẹ́nìtì wallahi rabbil Kaaba ìgbà tí wọ́n wọnú lé wọ́n ní eléyìí tẹ́ táwọn rí yóò tẹ́lẹ̀ yìí bá já lùyàn lára yóò bàbẹ̀ jẹ́ wọ́n ní ó sì ń gbóná pé gbígbóná yẹn ní ń bá bọ̀ gidi tààrà wọ́n ló sì ń gbóná pé eléyìí o nínú wọn sọ pé àbí ẹ ní òye ẹ̀ṣẹ̀ máa ń dira ni wọ́n fi yẹ pé àwẹ̀ dira àwẹ̀ ṣóògùn Allah akbar ní ṣe kí ni làwọn agbára lé àdúrà làwọn agbára lé o ká kírun ká bí ọlọ́run pé ọlọ́run ò máa fi sọ̀rọ̀ ṣọ́ wa máa fi sọ̀rọ̀ ṣọ́ wa ọpẹ́ làwọn dún fọlọ́run pé tá a bá ti ń ṣàdúrà gbogbo tí bá ń jaburú yẹn kí ni a máa ṣe kí ni yẹn a máa fò wá ru èèyàn ò dẹ̀ ní máa ké kùrìsíù láyé wàláhì tó bá ti ń ké kùrìsíù gbàgbé kò sí gbogbo bí kí ni bó ṣe lè mọ wàá máa escape ẹ̀ tó bá ń ké kùrìsíù wàá máa gbogbo aburú á máa fò ẹrù tó bá fẹ́ gun mọ́tò wọ́n ti kọ́ ka kùrìsíù tó bá fẹ́ sùn lálẹ́ wọ́n ti kọ́ ka kùrìsíù bọ́ ọ bá ń sùn lálẹ́ tó bá ka kùrìsíù ọlọ́run máa ya wọn màláíkà tí wọ́n máa gáìdì ẹ special ẹni mọ̀ ló sọ bẹ́ẹ̀
tó bá ń ka kùrùsí sùn lálẹ́ Ọlọ́run máa ya àwọn màláíkà tí wọ́n máa guide special kò sí bí abúlé bó ṣe máa bó wọ́n ṣe fẹ́ attack ẹ bójú ojú oorun ni bójú ojú ayé ni a máa gbọ́n dálẹ̀ lẹ́ni. àwọn tó wọ́n ṣẹ́kì wá nílé wọn ní àbí àǹṣà mo ní àmì ń lo iṣẹ́ mi ń ṣológun Ọlọ́ni wọ́n ní ọ̀tá ilé yìí ẹni tó bá bá a dúpẹ́ fún Ọlọ́run ìkan tó lè mú nǹkan já sílẹ̀ wọlé ẹ̀ mọ̀ pé kò tutù nù Ọlọ́run ló wá ṣe Ọlọ́run ló jẹ́wọ́ agbára ẹ̀ torí tó bá wá sí straight down nínú bed yóò pààyàn lára a máa dúpẹ́ wípé wọn ò bọ́ bàtọ̀ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lé mi gbogbo wọn tó ń wò mí pápátá wọn ò ní bọ́ bàtọ̀ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lé yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bàtà àbànújẹ́ bàtà ọ̀fọ̀ bàtà ẹkún bàtà àdánù bàtà wa náà gbọ́ alọ́kí bọ́ ọtí ń tẹ̀pọ̀ àmì wọn ò ní bọ́ sí ọ̀dẹ̀dẹ̀ yín o ẹkún ọ̀fọ̀ ní ẹkún ọ̀fọ̀ gbogbo tí ń jẹ́ ẹkún ọ̀fọ̀ kí ọdún yìí tó parí kò ní jẹ́ tiẹ̀ igi lára wa ń kà àmọ́ títọ́ lè bọ́ náà àtakò àní kí ọdún tó lè bọ́ náà kó tó parí gbogbo tí ń jẹ́ bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà lé ẹ̀ àwọn àdánwò tó expect nínú ayé kò ní jẹ́ tiẹ̀ o ẹ dákun ṣé tí kíni tó bá wá ṣẹlẹ̀ alájùwà Muftaudeen mo rí kọ́mẹ̀tì níjọ́ yẹn ń jẹ́ tí kíni yẹn ṣẹlẹ̀ alájùwà Ismail Agbẹ́gilówó bàbá dáadáa ṣé kìwà ìwọ̀n fi wá sílẹ̀ nígbó bá ti wà lára ni wọ́n mẹ́nitọ̀ wa àbọ̀dí pé ṣé mo gbàdọ̀ ìbò ẹ ṣàdúrà báyìí ẹ ṣàdúrà báyìí ẹ bá dáyè báyìí ẹ ṣàdúrà báyìí Agbẹ́gilówó wọn fi wálẹ̀ àfà dáadáa ni wọ́n mí rí wọn rí o àmọ́ wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára pé àfà máa bá dáwọ́ ẹ lọ àwa ń gbádùn ẹ bẹ́ẹ̀ máa bá dáwọ́ ẹ lọ ìtọ́nà ọba fi ràn wọ́n ni wọ́n ń ṣe òun máa bá wíìgì tí wọ́n ń gbà ní wọ́n ní máa gbá lọ ìyẹn Alájùwà Agbẹ́gilówó Ismail Agbẹ́gilówó kò ní bàjẹ́ fún yín sà mo fi ń dúpẹ́ fún Ọlọ́run ẹ dákun tí kíní yẹn bá ṣẹlẹ̀ wàláì fóònù mi ok òun náà yín báyìí torí ọ̀tọ̀ kẹta ló fóònù yìí tí tẹ́pẹ́ tí ewu bá ṣẹlẹ̀ ẹ̀yìn ìyá mi ní táwọn wí kọ́lá máa wí ní táwọn wí kọ́lá máa wí mo wá gbàlagbà pé gbogbo tí ń já àjálù bú kò sígbà tábúrò kí n ṣẹlẹ̀ máa ní December nìkan kọ́ la búlé ṣẹlẹ̀ àwa Yorùbá la kọ̀ gbèrò ní pé December yẹn ó máa ń ní aburú nínú gbogbo oṣù kọ̀ọ̀kan wákàtí kọ̀ọ̀kan sẹ́kọ̀tì kọ̀ọ̀kan ní máa ń ní aburú nínú tọ́ ẹ jẹ́ kí n ara tá à ń sọnù mo ń bọ̀ mo fẹ́ di ẹnìkan lọ́wọ́ mọ́ ni gànámọ̀ kan ti wà lórí ètò àwọn àgùntàn kan alájọ wa Sẹ̀nátà Dùfẹ́ adúpẹ́ fún Ọlọ́run so ọta àbọ̀n yẹn wọ́n ti mú so nígbà tó ti mú ẹni tí ó fẹ́ bá wa dí kíní ibi tí ọta àbọ̀n gbà wọlé àṣẹfẹ́ ó ṣe máa wò ní ó àṣàfilà ó ti wá wò ó fẹ́ wá fi kíní yẹn lẹ̀ ó ṣe máa fi kíní tó máa fi ń lẹ ojú páànù tí tójò nílé wọlé so ẹ dákun ẹ jẹ́ ká pò wọlé ká dúpẹ́ so ẹ bá wa dúpẹ́ ẹ̀yà yẹn bàbá wa èmi ò mọ Ọlọ́run nìkan lọ́ba lọ́pẹ́ gbogbo tá à ń ṣe yìí Afáṣítù ò gbéra wa o àmọ́ àwọn òní kankan ta lè sọ fún Afáṣítù tó ju wípé jazakumullahu khairan ọlọ́ba wa sàfánà lè san lórí àti ṣàdúrà fún wọn ìyàwó wa ṣàdúrà fún wọn bàbá wa ṣàdúrà fún wọn kódà màmá àfàdísálà ẹ̀mí wa ni wọ́n ń pè wá tí wọ́n ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ náà ìyá tèmi náà gbogbo ẹ̀ tẹ̀ ń wà nílé a lè pè wọlé báyìí ẹlẹ́tọ̀ bá dúpẹ́ lọ́wọ́ àfáàyè àbẹ̀lọ́wọ́n bá là lọ́ba dúpẹ́ fún yín o Ọlọ́run bá tó tún gbé mi náà fo ewu ní ọjọ́ kejì ọjọ́ tá a ti wú múra dé kí la fẹ́ wí kí làwọn tó bá máa sọ àwọn kan ti jòkó lẹ̀ pé bàbá ẹ̀ lórí a máa dúpẹ́ fún Ọlọ́run a dúpẹ́ fún Ọlọ́run ọba àdékẹ́ọ́lá ọba tí ó fẹ́ ní wa sọ́ta lẹ́nu alhamdulilayi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alájùwà Ismail a máa dúpẹ́ fún Ọlọ́run ọba tó fẹ́ ní wa sọ́ta lẹ́nu. Alhamdulillah. Mo dúpẹ́ gan ni. Ọlọ́run ṣeun. Mo dúpẹ́. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Lẹ́yìn Ọlọ́run ní tẹ́ bá dúpẹ́ oore tí mo ṣe. La in shakartum. La azidannakum. Wala in kafaritum. Bá a bá dúpẹ́ èyí tó mo ṣe. Wala in kafaritum inna azabi la shadid. Ọlọ́run ní ṣe wá láláì mórí. Alhamdulillah.
adúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣe ń rọrùn bẹ́ẹ̀ tó jẹ́ kí ẹ lọ ṣe umra dẹ̀dẹ̀ padà lọ́yọ̀ àtàláfíà. Alhamdulillah. hajj náà Ọlọ́run ní ṣe lé wọ̀nyí o Ọlọ́run ní ṣe lé wọ̀nyí àti gbogbo etí tí ń gbọ́ wa tó ń jìran bẹ́ẹ̀. Àmín 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 Ọlọ́run. adúpẹ́ fún Ọlọ́run lórí oore tí Ọlọ́run ṣe. Alhamdulillah. ẹni tó bá wọ Ọlọ́run lọ́lọ́run ṣoore fún Ọlọ́run má dìnnà ìwà lóore. Àmín o àmín o. lẹ́yìn náà wọ́n ní ká pariwo lóore kí aráyé ó gbọ́ torí tó bá ṣèkà fún wa àkókò pariwo owó ẹni tó ṣèkà. bó ti jẹ́ náà nù á pariwo rẹ̀ á pariwo ṣèkà. so ohun tó bá fi wá mú wa tá à ń pariwo ṣèkà ẹni wọ́n bá ṣe dáadáa náà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lára ẹ. Wallahi ẹ ṣé bàbá. Ọlọ́run kó bá ṣe dáadáa fún wa Ọlọ́run kó bá ṣe dáadáa fún àfa Saidi Sittu. Àmín 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 àmín. wa jazahum bima sabaru jannatan wa harira. ìwọ náà bá wa a lè dúpẹ́ fún wọn tó ohun tó wọ́n ṣe Ọlọ́run ni kó bá wa dúpẹ́ fún wọn. bẹ́ẹ̀ni wallahi. kọ́lọ́run kó bá wa dúpẹ́ fún wọn. Ànábì ní tí wọ́n bá ṣe dáadáa fún yín òyìn tó lè fi tú tó lè fi dúpẹ́ lọ́wọ́ ń tọ̀wọ̀ òun náà ní ká sọ fún pé jazahullahu khairan ó ju gbogbo kíkí lọ nínú ayé. pé ọlọ́ba mi sàn tọ̀hún ní ẹ̀san olóore kí ló tún kù. bẹ́ẹ̀ni gbogbo ìgbà táburú máa ń bọ̀ ọlọ́mọdé ń bá wọn Ọlọ́run kó máa bá àfẹ́sẹ́ sọ wọn. Àmín 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 àmín. àtàwọn ọmọ àti dúkìá Ọlọ́run kó bá ṣe dáadáa fáwọn náà. àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ìsọ̀gbé wọn Ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn. Alhaji Ismail. Naam. nígbà tá a dé Haram ẹ mọ̀ pé ọjà kan wà nínú àwọn Haram tí wọ́n tajà lámìá yẹn. nínú sọfúà ni wọ́n gbé bẹ́ẹ̀ ní tí aago wà lórí ẹ̀yẹn. ẹ ṣe wallahi Rabbil Kaaba aṣọ tí mo mú lọ tí mo wọ̀ láti ilé ẹyọ kan tí mo mú lọ ni mo kó aṣọ mi lọ o àwọn aṣọ tí mo kó lọ kò sí ìkankan tí mo fọnù kan bẹ́ẹ̀ aṣọ kan ọjọ́ kan ni wọ́n rà fún wa aṣọ kan ọjọ́ kan bàtà kan ọjọ́ kan làwọn afáàṣì rà fún wa. ṣé ń gbọ́ mi sà. hello. ṣé ń gbọ́ wa sà. nẹ́tíwọ̀kì ń ṣe ọ̀rọ̀ mo ti ń gbọ́ yín báyìí mo ti ń gbọ́ yín. nígbà tí a wà ní Haram níbi ọjà yẹn sẹ́ aṣọ kan ọjọ́ kan bàtà kan làáfà yẹn rà fún wa aṣọ tí mo láti ilé. Ọlọ́run ti rí àwọn náà fi ń dúpẹ́ fọ́lọ́run ni wọ́n fi ń dúpẹ́ fọ́lọ́run ni. kábíyèsí Ọlọ́run. adúpẹ́ pé Ọlọ́run ti ní kọ́rọ̀ òye wọn yìí sẹ́ni tí ó sì máa ń sọ pé ó wá dúpẹ́ fún mi wọn retí ẹ̀ ní tiwọn bọ̀tà àwa nídìí àti ṣe torí pé ẹni tó mọ orí ẹni tó bá mọ núrò òun la mọ pé dú òun ṣe jẹ́ nìyẹn Ọlọ́run kò sì ní kí ẹ má dúpẹ́. Allahu Akbar. Sòbí ọba ti ẹni ọba dúpẹ́ orí àná ni Yorùbá sọ wọn lágbà míì bó ṣe wà nìyẹn. Allahu Akbar. Ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn Ọlọ́run kó bá ṣàánú wọn àwọn òbí wọn méjèèjì Ọlọ́run kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn àtàwọn òkú tiwa náà tí wọ́n ti lọ. Alhaji Ismail nínú Ìsìlámù lápapọ̀ ẹ bá mi ṣàdúrà fáwọn òbí wọn tẹ ibi pọ́ìntì yẹn ẹ bá mi ṣàdúrà fáwọn òbí àti wọn bí àfàtútù sáyé ẹ̀yin lẹ tó ṣe bàbá káwọn yẹn bàbá mi tápù àmì fún wọn wàláhì torí tí wọn bá bí wọn sáyé sáré ìjàpá ni wọn ní. bẹ́ẹ̀ni lè ráfà ní oúnjẹ. bẹ́ẹ̀ni Ọlọ́run kó bá ṣàforíjì fún wọn. àmín àmín o àmín àmín. اللهم اغفر لهما وارحمهما وعافيهما واعف عنهما واكرم نزلهما ووسع مدخلهما واغسلهما بالماء والثلج والبرد ونكهما من الخطايا والذنوب كما ينقى الثوب الابيض من الدنس. Ọlọ́run kó bá ṣàforíjì fún wọn tó bá kù díẹ̀ káàtó Ọlọ́run kó bá yááfì wọn. àmín àmín Ọlọ́run. títí wọn bá ti dá níwájú Ọlọ́run bá ṣàlékún kí á ti jẹ fún wọn. àlìjẹ́nnà onídẹ̀ra Firdaus Ọlọ́run kó bá fi ta wọn lọ́rẹ àti gbogbo òkú tiwa àti bàbá tèmi náà. àmín àmín àmín. Ọlọ́run kó ṣàánú gbogbo alápapọ̀. Ọlọ́run kó bá kẹ́ wọn lápapọ̀. Allahumma amin. Jazahullahu khairan. àmín fi dùn. ìwà dẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Ọlọ́run ò ṣe ní orí díẹ̀ nípin. Aláàjì inú mi dùn. bàrà tẹ́yìn náà dé bí Ọlọ́run tún ní ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run tún ní kí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀. so alihamudulila tí a bá ru ọ̀rọ̀ ẹ̀ èèyàn á rí i pé ọ̀rọ̀ tọpẹ́ Ọlọ́run bá tún lọ ṣe bá mi kí lèèyàn fẹ́ ṣe fọ́nà ọpẹ́ ìbànújẹ́ lèèyàn máa dú èèyàn á dú tó bá ṣẹlẹ̀ sí èèyàn náà tó bá yàn èèyàn á dúpẹ́ fọ́lọ́run náà ni torí kò sí nǹkan tó yàn lè ṣe Ọlọ́run ò ṣe bínú sí yàtọ̀ orúkọ àfáàsà Saidi Sittu náà ni wọ́n Ọlọ́run ò ṣe bínú sí. Ọlọ́run ò ṣe bínú sí tó tó Ọlọ́run. bẹ́ẹ̀ni àfáàdì sálàmù kí ẹ lóore ọ̀rẹ́ mi dáadáa. ẹni bá bínú sọ́lọ́run ó kábùkù ni ẹni bá fẹ́ kábùkù ni máa bínú sọ́lọ́run. ẹni bá fẹ́ kábùkù ni máa bínú sọ́lọ́run Allahu Akbar Yorùbá wọn lágbára bẹ́ẹ̀ ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọ̀rọ̀ mùmínì máa ń ṣe ní láìmọ̀ ó máa ń yà mí lẹ́nu ni. in asabahu khayrun shakara
tọ́lọ̀ bá ṣe dáadáa fún yóò dúpẹ́ fàwọn àkáìrò láwù orí yóò tún wá jẹ́ fún. Alhaji wa Ismail tọ́lọ̀ bá tún wá mú dàkejì wá náà fún sẹ́kàrà yóò tún dúpẹ́ fún náà fàwọn àkáìrò lá orí yóò tún padà wá jáde lábẹ́ rẹ̀. kábíyèsí Ọlọ́run sallallahu alaihi wasallam mọ̀ wípé yín tó ṣẹlẹ̀ yẹn tó tọ́lọ̀ Allah mo dúpẹ́ fọ́lọ́run tó ọba tó fi wá sọ àfáà Sittu lẹ́nu ọpẹ́ ní fọ́lọ́run wọ́n ní pé ààrẹ rí pé owó òun ò mọ́ ni ní tí wọ́n sọnù àwọn kan tí mú ẹkú. bẹ́ẹ̀ni torí àwọn èèyàn dọ̀tí ká lára èèyàn ká yẹn fi èèyàn òun ní ṣòro títí wọn bọ́dà alhamdulillah Ọlọ́run ṣeun aláàánú lọ́lọ́run alhamdulillah aláàánú lọ́lọ́run Ọlọ́run ṣeun Ọlọ́run níjọ́ bàjẹ́. àmín ẹ ṣé gan Alhaji wa Ismail. Ọlọ́run kó máa dáàbò gbogbo alápapọ̀. àmín kò ní bàjẹ́ ògì ìsìnlá láìpẹ́ láì jìnnà Ọlọ́run jẹ́ kẹ́rí àjìnà ṣe. àmín náà kún fáyà kún. iṣẹ́ dáwà tẹ́yìn náà wá gbé dọ́ọ́dá ní iṣẹ́ ẹlẹgẹ́ ni Ọlọ́run má jẹ́ ṣiṣẹ́ nídìí ẹ̀. àmín Ọlọ́run àmín. àṣìwí àtàṣìsọ àtàṣìgbọ́ Ọlọ́run má fi ṣàdéhùn fẹ́yìn náà. àmín Ọlọ́run àmín. àánú Ọlọ́run tí máa wá àánú Ọlọ́run tí máa bá ẹni tó bá gbé dáwà dání Ọlọ́run jẹ́ ó bá yín. oríṣi àwọn ànábì Ọlọ́run ni. iṣẹ́ dáwà iṣẹ́ àwọn ànábì Ọlọ́run ni. bẹ́ẹ̀ni láṣẹ kàfí bẹ́ẹ̀ni. àwọn èèyàn Ọlọ́run sì máa ń yàn yàn ní kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run gbé fún. ẹlòmíì tó bá fẹ́ jẹ tọ́lọ́run ò bá rán ẹ̀rí yọkàn mọ́ sẹ́kì ìbú káàkiri ni wọ́n máa fọlọ́pàá lé káàkiri. wọ́n máa fọlọ́pàá lé kiri kò ní nísinmi Allahu Akbar. kò ní nísinmi nígbà tí Ọlọ́run ò rán òun ló rán ra ẹ̀. Ọlọ́run ràn òun ló rárá ẹ̀ Ọlọ́run kó ṣàánú wa. àmín olúbà dúpẹ́ fún wa à ń gbẹ́sà Alhaji wa Ismail. ẹjẹ́ ń fàyí lẹ̀ fẹ́lú mi èkó yìí máa ń bá ògbà sí. ẹ ṣe gàṣà náà tọ́ àdúpẹ́ lọ́wọ́ Alhaji wa Ismail Agbẹ́gilówó ìwọ àwọn tó wà ní alẹ́bá dá sí o nọ́mbà ti wà ń bẹ́ o ọpẹ́ ní fọ́lọ́run o wàláì mo dúpẹ́ fọ́lọ́run o ọba tó já burú ṣẹlẹ̀ ètò bá ṣẹlẹ̀ ìyá mi kí ni mo fẹ́ wí ta ni mo fẹ́ pè àníbi tí mo ti ń bu omi mo dẹ̀ bú tán mo dẹ̀ wá ládàá sílẹ̀ ńlẹ̀ àfi pa ọ́ àwọn ibi tó ti wá ọ́ àmọ́ àdúgbò pé Ọlọ́run ọba ò fi wá ṣe ẹ̀gẹ̀gán burú a ní gbogbo ọ̀tọ̀ ń wò mí sẹ́ẹ̀ kò ń já burú Ọlọ́run bàálà kò ní fẹ́ ṣe o ní agbára Ọlọ́run Alhaji wa kan wò wá látàárọ̀ Alhaji wa tó sìn Ọláyínká Ọlọ́run ọba mi abá mi dúró tì yín bá a ti bẹ̀rẹ̀ tó ni mo ti rí wọn ní mọ̀ bànújẹ́ sáà Mr. Tosin Ọláyínká ọlọ́ọ̀lọ́ọ̀ bala kò ní fi ń sílẹ̀ sà. Salamu alaikum baba Gambia. Abadi salam mo kí fa. Wa alaikum salam. Baba Gambia. Àbá ìrìgbà ẹ̀kọ́ àlọ́bọ̀. Àlọ́bọ̀ àlọ́bí. Alhamdulillah. Àbá ìdúpẹ́ púpọ̀. Wàláì tàláì. Ọlọ́run gbàdúrà wọn. Bọ́lá ọba aláàánú bí i ṣe múra ẹni rọrùn Ọlọ́run aṣáájì náà ní rọrùn bẹ́ẹ̀. Àmín. Wọ́n láì tóbi lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Àbá Saidi Sittu náà tó ṣètò náà tẹ́ fi lọ Ọlọ́run ọba aláàánú oore wọn Ọlọ́run níjẹ́ kó dúró síbẹ̀. Àmín Ọlọ́run. Gbogbo tó ń dùn nínú nǹkan wọn, gbogbo tó ń mí àtèyí tí ò mí, wọ́n lọ́wọ́ ọba aláàánú kọ́lọ́wọ́ bá fọwọ́ bàjẹ́ kankan nù ẹ̀. Àmín. Kọ́lọ́wọ́ bá gbé àfa náà kọ́lọ́wọ́ bá gbé lékè gbogbo àwọn ọ̀tá abínú ẹni gbogbo àwọn ọ̀tá ìsìláàmù tó ń da àfa náà láàmú kọ́lọ́wọ́ bá gbé wọn lékè wọn ọ̀la tóbi lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́wọ́ máa bá aláàánú kọ́ máa bá àfiṣọ́ ẹ̀ṣọ́ yín náà. Àmín o. kọ́ máa fiṣọ́ ẹ̀ṣọ́ gbogbo àwọn jàmáà dáadáa tó dúró ti òdodo. ẹ ṣé bàbá àmín. àtòrí àfa wa màánẹ̀lẹ́ha náà kọ́lọ́wọ́ máa bá aṣọ wọn láàárọ̀ kọ́ máa aṣọ wọn lọ́sàn kọ́ máa káwọ́ ẹ̀ṣọ́ ẹ̀ lára wọn kọ́ máa káwọ́ lára wa náà. Àmín. ọ̀la tóbi lọ́dọ̀ Ọlọ́run àgbáyé dúpẹ́ gan-an tí wàá dùn gan-an. Ọlọ́run ṣe é. Ọlọ́run bá láàánú a máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín. Ọlọ́run ṣe o. A máa fi ṣọ́ gbogbo wa pátápátá àwọn tó wà lórí tébọ̀ so àwọn èèyàn dáadáa àwọn èèyàn rere. Ọlọ́run bá láàánú ní balẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kò ní bọ̀lẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ gbogbo pé iṣẹ́ dáadáa ìṣe náà gbogbo báyé ń gbọ́ yín tí mo wá ń lò tá à ń bá yín dá sétò Ọlọ́run ní jẹ́ àṣì yín gbọ́ Ọlọ́run jẹ́ ká yín ní oṣù sọ Ọlọ́run ní jẹ́ ẹ̀ṣì rí. Àmín. Ọlá tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní ìṣọ́ lọ́dọ̀ tó ní ìṣọ́ ayé lọ́dọ̀ tó ní ìṣọ́ ọlẹ̀ lọ́dọ̀ kó máa kawọ́ ìṣọ́ ẹ̀ lórí gbogbo apátápátá. Àmín. bí í sì láìta alá tó fá ẹ̀kọ́ adúpẹ́ fọ́lọ́ ọba adúpẹ́ fọ́lọ́ Ọlọ́run bá náà lọ́pẹ́ tọ́ sí òun náà lọ́pẹ́ yẹ jù òun náà lọ́bọ ọlọ́pẹ́ kò sí nǹkan tó fẹ́ gbà lọ́dọ̀ wa tó ju ọpẹ́ lọ. ẹ bá mi tẹ́pọ̀ Ọlọ́run bá láàkó máa àdẹ́sì ìsìlámù náà rú
ọmọdé ìsìláàmù náà rú àwọn tí wọn ò ní àgbọ́yé ẹ̀sìn tó pé wọ́n ń ṣe akatakítí lórí ìsìláàmù kọ́lọ́wọ́ bá kọ́ bá ọ̀rọ̀ wọn lọ́sàn kí gbogbo wa kájọ tó sójú kan náà kájọ tó sí ẹ̀yà nígbà Muhammad sallallahu alaihi wasallam kò ní bàjẹ́ ọlọ́wọ́ bá láàánú a máa bá dúró tì yín ní gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bísí láìtàlá kún fa ẹ̀kún ẹ máa bẹ́tò lọ kò ní bàjẹ́ ọmọ salam. bí salam Alhaji wa baba ń Gambia kò ní bàjẹ́ fún yín ọlọ́wọ́n bàálà ọlọ́ba dúpẹ́ fún bàbá náà baba ń Gambia nìyẹn wọn fi wá ṣeré àwọn gan wọn always ni pípé lẹ́mẹ̀wá àbẹ́lọ́wọ́n bàálà ọlọ́ba dúró ti baba ń Gambia Alhaji wa Sinata Dùfẹ́ bàbá màmá wa adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀kúṣẹ́ ládá ọlọ́wọ́n bàálà aba àdútẹ̀ yìí náà aba àgbàdúrà yín Alhaji wa Ọláwálé Jájì bàbá dáadáa àlèmọ́dé kọ́mẹ̀tì yìí náà káàkiri kọ́mẹ̀tì yìí àlèmọ́dé káàkiri ọlọ́run bàálà aba àdútẹ̀ yìí náà aba àgbàdúrà yín a sì lè pè wọlé náà gbà sí wà ń bẹ̀ ẹ bá wa dúpẹ́ fún ọlọ́run adúpẹ́ wọlé ọlọ́run ṣe Mr. Babatunde ẹ kújọ́ mẹ́ta o Alhaji wa Babatunde kámẹ́rà ti gbórúkọ wọn lọ́bẹ̀ Babatunde wọ́n ti mọ ara wọn ọlọ́run bá mọ̀ wọ́n wọ́n dúóre ọlọ́run bala aba adúpẹ́ fún ọlọ́run bala aba adótì yín adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run tó pé kí ẹ̀mí ẹnìkankan lọ nínú wa àníkí la fẹ́ sọ ni mo fi ní ẹ̀yin èèyàn mi ta bá ń rìn ẹ má ẹ̀ka fàdúrà lẹ́ o ẹ má ẹ̀ka fàdúrà lẹ́ o oògùn kan ní sọ̀yàn o ọlọ́ọ̀ni o torí gbà tí àwọn tí wọ́n jẹ́ elétò ààbò tán wá wò ó àwọn elétò ààbò fẹ́ ń yá àfáàṣẹ ẹ̀yin náà máa ń lo ayẹta níṣẹ́ ẹgbẹ́ olóò kankan o èmi ò lo kankan mo ní èmi bọ́lá wọn bá dúró ní o lẹ́yìn aláwọ̀ kí bá kí n ka kùrìsí yù ìmá ti kínú tán máa ka kùrìsí ẹ̀yọ̀ kan gbogbo wákàtí kọ̀ọ̀kan gbogbo irun kọ̀ọ̀kan máa ka kùrìsí ṣá ànẹ́mi bí èèyàn bá ti ka kùrìsí gbogbo tí bá ń já burúsẹ́ oníkan la fi ń dúpẹ́ fún ọlọ́run gbogbo wa takò wọlé àdúpẹ́ lọ́wọ́ yín o so àbí ọlọ́run bá là àfọwọ́ Sittu kọ́ ló bá dúpẹ́ fún àfà náà a sì lè pè báyìí nọ́mbà sí wà ń bẹ́ o mo ṣe mistake pa kíní ẹ̀ tẹ́lẹ̀ ní a lè pé wọlé báyìí o a ti fi nọ́mbà yẹn síbẹ̀ àwọn tó bá fẹ́ dá sí ètò láti pè wọlé ká gbà pé bí méjì àbí sí mẹ́ta sí so àdúpẹ́ fún ọlọ́run ọba tó fi wá ṣe kòńgẹ́ aburú àdúpẹ́ o bákan náà èyí tẹ́ ń ṣàdúrà fún wa ẹlòmí ò pè wá àmọ́ láníyàn dáadáa sí wa bóyá táàmì ní òsí àsìkò sí láti pè wá àmọ́ fàdúrà ràn wá gbogbo èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá mi kò níbà ìnújẹ́ lágbára ọlọ́run bá lákò níbà ìnújẹ́ afáwà àrísálà àfá mi wíńgì tẹ́yìn gbà ẹ̀rà máa gbà lọ bẹ́ẹ̀ mo enjoy yín gan ọlọ́run bá lákọ́lọ́bà lọ́rẹ̀ mi àfá àrísálà àti gbogbo àwọn àfá ẹni tí wọ́n dúró re ọlọ́ba mi lọ́lẹ̀ mi àfá náà àfá tàjọ lọ sí owó mọ́ra nìyẹn àdúgbò fún ọlọ́run ọba tó ṣe lé ní lọ́rùn èyí tó kù náà ọlọ́run bá yóò bá ṣe lọ́rùn gbogbo ẹni tẹ́ wá ń tọrọ oore bẹ́ẹ̀ àbẹ̀lọ́run bá aláàánú tí ó ṣe sábàbí orí yẹn ní kíákíá ọlọ́run bá mi yóò bá mi ràn sí àdúrà ni Alhaji wa Muyideen Adébísí àwọn náà pè wá nígbà tí ẹ̀rẹ̀ ṣẹlẹ̀ mo rí yín ẹdú oore ọlọ́run bá abàdó tì yín o Alhaji wa Muyideen Adébísí mo dúpẹ́ fún ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o ọjọ́ wo ló ṣẹlẹ̀ ọjọ́ Tuesday ní alẹ́ Tuesday after 11 kí ni mo wá ń ta tí ma ti kínú ṣáìtàn mo ti ẹ̀pẹ́jù ń ta ó pẹ́jù tó 9 tẹ bá wá mi tẹ́ ẹ̀ bá rí mi ẹ̀ wá wo ní yàrá mi ẹ̀ bá mi bẹ̀ tí bá ti kínú ṣáìtàn lálẹ́ fáwọn jẹmọ́ mi nínú mọ́sálásí ọ̀dọ̀ mi tẹ́ ẹ bá wá mi tẹ́ ẹ̀ bá rí mi inú yàrá mi mo wà kí ni mo wá ń ta kí ni afẹ́ sùn báyìí afẹ́ sùn Alhaji wa Ismail Abdulaziz mo rí kọ́mẹ̀tì kò ní má jẹ fún mi Alhaji wa Àbíkẹ́ ṣá ọkùnrin àbí Àbíkẹ́ Abdulsalam mo kí yín o ẹ̀yájá yes ma àwọn yes sir akẹ́yìn náà kò ní bàjẹ́ fún yín mo fẹ́ sùn ní a ti sùn ìyàwó ti sùn ọmọ ti sùn ta la fẹ́ pè a máa pè ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá wa dúpẹ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá wa ọlọ́run bá mẹ́ ọlọ́run ọba wa ọba gbogbo ayé a bá wa dúpẹ́ fún yín ẹ ṣé gan so àfa ọlọ́lọ́pọ̀ lọ́dẹ èmi náà ṣe ń bọ̀ wá a sì ń set àwọn kankan lórí kíní wa ni abẹ package ẹ tí wàá enjoy ẹ dáadáa wíńgì táwa mọ̀ gbá nù wíńgì táwa mọ̀ gbá òun làwọn gbá ìpè tiwa ní pé káwa máa polówó tàwíìdì pẹ̀tọ̀ ẹ má ṣe àwọn èèyàn lọ́nà ẹ má kúrò fáwọn èèyàn mọ́ kò sí kan tó ń jẹ́ ọ̀tajà kò sí kan tó ń jẹ́ ọṣẹ ìtajà kò sí kan tó ń jẹ́ ọṣẹ àwúre àfáàrí sálà wọn ni mo bá yín dúpẹ́ wà láyọpẹ́ ni o
mo dúpẹ́ o tí wọ́n dówó dìbò fún ọkùnrin àfà bó ní èlé ló kù ṣé wọ́n ti bẹ̀rẹ̀ Ọlọ́run mo dúpẹ́ gbogbo owó ìbànújẹ́ bẹ́ẹ̀ àní bá wọn gbà owó dùn ni mò ń fẹ́ owó dùn ni òun ni mò ń fẹ́ owó dùn náà sì ní kọ́lọ̀ kó ṣe fún wa bákan náà Alhaji wa Toyibo Owólabí bàbá náà pè wá bàbá náà ọlọ́ba mi dúpẹ́ fún wọn UK ni wọ́n wà wọ́n fàdúrà ránṣẹ́ sí wa Ọlọ́run Alhaji wa Toyibo Owólabí nímọ̀ nira adúpẹ́ wọ yìí o Alhaji wa Kafayat orúkọ wọn mi ní dárúkọ jù bá ń lọ wọn ni àwọn náà ṣàdúrà fún wa wọ́n ṣàdúrà fún wa àtọkọ wọn gan mi mọ̀ pé ọkọ gan máa ń wò wá Alhaji wa Kafayat àtọkọ yín Ọlọ́run bala abàdó tì yín ilé yóò ní dàrú o ọlá ọmọ ọlọ́lá mo rí kọ́mẹ́tẹ̀ yìí náà kò ní bàjẹ́ fún yín o Alhaji wa Abibat ṣá arẹ́pọ̀ kọ́ ṣé mo gbà wọ́n fún mi ní record voice wọ́n ṣàdúrà Alhaji wa nímọ̀ nira àdúpẹ́ lọ́wọ́ yín Alhaji wa Abẹ́jẹ́ Adé akẹ́yìn náà àwọn náà ṣàdúrà fún mi gan wọ́n ṣàdúrà gan àdúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà tọ́lọ́bọ̀ àdúpẹ́ fún yín o ó kún Alhaji wa kan tí mò ń wá wọ́n pè mí ládọ́jọ́ yẹn ọjọ́ kejì náà wọ́n tún pè mí Alhaji wa Akóredé láti Kútọ́nù Alhaji wa Akóredé láti Kútọ́nù wọn ò fi wálẹ̀ rí àwọn ọmọ ìjọ tẹ̀bílíkì ni àwọn ọmọ ìyá wa nínú tẹ̀bílíkì tí wọ́n dúró kò ní bàjẹ́ fún yín Alhaji wa Akóredé ọlọ́ba bá wa dó tì yín o ọlágbára Ọlọ́run ọlá ìtóbi Ọlọ́run ọba gbogbo ẹ̀yin yẹn wá tẹ́ kó wá àdúpẹ́ lọ́wọ́ yín o Alhaji wa ọlásìkò mẹ́wẹ̀ẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ tẹ́pẹ́tẹ́ pọ̀ náà tẹ́pẹ́tẹ́ fẹ́ mi ṣàdúrà fún mi àwọn èèyàn kọ́mẹ̀ntì kan lórí fídíò yẹn gan o wọ́n dẹ̀ share gbogbo ẹ̀yin yẹn bẹ́ẹ̀ torí gbogbo tí wọ́n ń tẹ lọ́fà láìkì yẹn náà wọ́n nífẹ̀ẹ́ mi gan wọn dẹ̀ pè mí Alhaji Ọlọ́run arábìnrin náà Ọlọ́run wọlé àdúrà tá a ṣe fún yín ní Kaaba ilé Ọlọ́run tẹ pàfàdé sálà sí táwa náà dẹ̀ tún ṣe sí ọlọ́ba wa gbọ́ pé yín ẹ̀yin tí ń dùn yín lẹ́mí o Ọlọ́run wọlé ojú ẹ̀ ní ẹ̀dẹ́kùn yín tẹ́ ń wètò ẹ bá mi tẹ́pọ̀ fún ẹrú Ọlọ́run bá náà ẹ bá mi ṣàmì fẹ́ ẹrú Ọlọ́run bá náà ẹ̀yin tí ń dùn yín lẹ́mí Ọlọ́run wọlé bí fáìsánà bó ṣe ṣe àdúrà yẹn kíkan tèmi náà dẹ̀ dákẹ́ ọlọ́ba wa ṣe fún yín Ọlọ́run ọlọ́ba wa ṣe fún yín Ọlọ́run wọlé pé ìwọ lọ́ba tó máa ń gbọ́ pé ẹ̀dá tí sì máa ń dáhùn torí àyè àṣẹ ni àwọn àgbàgbọ́ pé orí yín tẹ́ ń fẹ́ ni Ọlọ́run bala yóò bá wa ṣe fún yín ọlọ́lá hawla wala quwwata illa billahi alil azim so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà brother wa Tijani Salawudeen àwọn náà mo máa ní kọ́mẹ́ǹtì wọn gan lọ́ba àdó tì yín Alhaji wa àgbàlagbà Alhaji wa Saidi Ọlá Alhaji wa Saidi Ọlá Alhaji wa Saidi Ọlá gbogbo àyíká ìtẹ́bá wà báyìí ní fọwọ́ yín gbọ́mọ sí lágbára Ọlọ́run ní mọ ìbàjẹ́ bọ́bá dùn kékeré ní mọ ní agbára Ọlọ́run bí kúdíràtìlá níjọ́ sọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ after 12 lájọ sọ̀rọ̀ tán after 12 ni wọ́n tó fi mílẹ̀ tájọ́ sọ̀rọ̀ tí wọ́n fún mi advice ẹ ṣe báyìí gbogbo tí ń jẹ́ ìran àbánújẹ́ kò ní kalẹ̀ kí wá lágbára àti gbogbo ẹ̀tẹ́ ń tàpá mí náà gbogbo tí ń jẹ́ bàjẹ́ láyé yìí lágbára ẹ̀ níbà wọn mọ́ o ọlágbára Ọlọ́run ọ̀là ètò ìbẹ̀rẹ̀ ọba ọpẹ́ làwa dúró Alhaji wa Saidi Gbadebo mo rí yẹn dúró re Alhaji wa Saidi Gbadebo mẹ́sìgì mi tẹ́ bá ṣe tán tí bá kó live brother wa Saidi Gbadebo mo rántí ọ̀rọ̀ kan ni o brother wa Saidi Gbadebo àwọn mẹ́bà sẹ́fẹ̀tọ̀ tí wọ́n dúró tán ni o tí n bá parí tẹ mẹ́sẹ̀gì mi o Alhaji wa Saidi Gbadebo tí mo gbà tí n bá parí tẹ mẹ́sẹ̀gì mi o mo rántí ọ̀rọ̀ kan nísìn Ọlọ́run bala kò ní dá yín láàmú ọlágbára Ọlọ́run ọ̀là tóbi Ọlọ́run tí n bá parí ètò mo fẹ́ mẹ́sẹ̀gì yín ẹkùjọ́ mẹ́ta Alhaji wa Saidi Gbadebo tí n bá parí ètò mẹ́sẹ̀gì mi àwọn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ètò wa ó dà pé a máa parí báyìí ẹ jẹ́ kí àwọn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tàbá wá rí kí ẹ má bìnrin tòlítọ́ lọ́n kì í ṣe gbéraga o ẹ jọ̀ọ́ ẹ̀yin àwọn bàbá wa Alhaji wa Jamiu ojú ọlá pé orúkọ olúfàmìlà sí mi o Alhaji Jamiu ojú ọlá pé Ọlọ́run bala abàdó tì yín sá wọ́n ní welcome back ẹ ṣé púpọ̀ Ọlọ́run bala abàdó tì yín Ọlọ́run bala abàdúpẹ́ fún yín o àwọn tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí Alhaji wa Taofik Abdulrahman mo rí yẹn dúore Ọlọ́run ọba àbàdó tí yín ẹ ṣé gan wọn wà lọ́wọ́ lọ́ba mo rí wọn lójú kámẹ́rà Mr or Mrs ni títí lọ́pẹ́ ṣọ́lájà akẹ́yìn náà lórí ètò wa lọ́ba wa akẹ́yìn náà lọ́ba àdúpẹ́ fún yín náà o abákan mo rí kọ́mẹ́ǹtì Àbíkẹ́ Abdulsalam mo rí ẹ̀yin náà dúore Ọlọ́run ọba àbàdó tí yín Dẹ̀mọ́lá Alhaji wa Dẹ̀mọ́lá mo rí ẹ̀yin náà lójú kíní screen wa yìí akẹ́yìn náà ọlọ́ba àdó tí yín ọlọ́ba àgbàdúrà yín gbogbo ẹ̀yin tẹ́yìn rìn tẹ̀yìn lọ́wọ́ látòrí Alhaji wa Ọlásùnkànmí Àlíọ̀wẹ̀ akíyín Ọlọ́run bala àbàdó tí yín látòrí Alhaji wa Lukumon láti ìlú Amẹ́ríkà
sáni àbẹ̀lẹ̀ wọn bàdá ọlọ́mọdé yín láàmú àárín àti àwọn yín ọlọ́mọdé kó dàrú ọlọ́mọdé kó bàjẹ́ bákan náà alájà wa Kafayat ẹrú ọlọ́wọ́n bá kan ni ìlú ńlá kan náà ni wọ́n wà obìnrin náà ọlọ́mọdé kó wọ́n mọ̀ bànújẹ́ àti àárín wọn àtọkọ wọn àtọmọ wọn ọlọ́mọdé kó bàjẹ́ ọlọ́mọdé kó dàrú tá a bá pọ̀ ẹ ló mà á nídìí kan báyìí fún ètò wa ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti dá wa lóhùn mi ní sọ̀rọ̀ méjì ẹsẹ̀kẹsẹ̀ ni ọlọ́run wọlá pé alájà yẹn ọlọ́ni alẹ́sìnà yóò fi kúnná fi sàrà ìwà dọ̀rá yìí àwọn tí ọlọ́run bá pèsè àlìkìyàmọ̀ fún àwọn tí ọlọ́run bá pèsè àlìjọ́nà fìdídásì fún òun náà làwọn tẹ́kùtọ́ wọn bá náwó wọn nígbà tí ó rẹ̀ wọ́n àbí nígbà tí inú wọn dùn ọlọ́run bá ní irú ẹni bẹ́ẹ̀ òun ti pèsè àlìjọ́nà fún wọn alájà Kàfáyà yìí alájà yìí mi dárúkọ olúwọn tó yẹ mọ kí Kàfáyà pọ̀ àmẹ́rù ọlọ́run bá ní tí bá ní alájà nídìí kan báyìí fún ètò wa ẹsẹ̀kẹsẹ̀ kò sí ìrùpọ̀ tí wọ́n lè wà wọ́n ṣe ọlọ́run máa ṣàwọlá nǹkan tí wọ́n èmi ní kọ́kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ nínú ẹbí nínú ara alájà náà àyíká ìtẹ́bá wà báyìí mo bẹ̀rẹ̀ wọn bàálà àánú ọlọ́ba kò ní fi ń sílẹ̀ tọmọtọmọ ọlá agbára ọlọ́run ọlá ètò gbogbo tẹ̀sí níṣẹ́ ní ìbàdà àbẹ̀lẹ̀ wọn bàálà kọ́lọ́kọ́lọ́ bá tẹ́wọ́ gbà fún yín o ọlọ́kọ́ bá lọ́ọ̀rẹ́ gbogbo ẹ̀ tẹ́ wọn ń tàpá míì náà fún wọn náà bẹ́ẹ̀ náà ni yóò rí fẹ́ yín náà ṣùgbọ́n àwọn èèyàn wá pọ̀ bẹ́ẹ̀ alájùwà tọ́ ìgbòho la bí bàbá dáadáa bàbá náà mo kọjá ni pé ẹkọ àlejò àwọn náà ti wà ní ìlú yẹn bá ìlú ọba alájà tó ìgbòho labí ẹ̀yin náà ẹ̀ ní mọ̀ nira o ọlọ́wọ́n ọba là àbàwà dúpẹ́ fún yín ọlọ́wọ́n ọba là àbàwà dó tì yín gbogbo tẹ́ ẹ wá ń ṣe níṣẹ́ ní bàádà ọlọ́run àbí ọlọ́run ọba ọlọ́kùnrin wa tẹ́wọ́ gbà fún yín o ọlá agbára ọlọ́run ọlá ìtòbẹ̀ gbogbo èèyàn wa bẹ́ẹ̀ èrò pọ̀ àmọ́ àdúpẹ́ lọ́wọ́ yín bákan náà brọ́dà wa aláàjì wa àwọn náà máa ń ètò aláàjì wa Abdulrasheed Ayọ̀ọ́lá akẹ́yìn náà wọ́n máa ń ètò yìí lọ́wọ́ ọlọ́ba dúpẹ́ fún yín náà o ọlọ́ba dúpẹ́ fún yín o ọlọ́ba dúpẹ́ fún yín aláàjì wa Abidin àyànfowórà tí máa pè wọ́n ọwọ́ kan ni àdúpẹ́ fún yín náà wọ́n ráhùn rí wọ́n dà wọ́n ní àrùn rí wọ́n ẹ̀tìkẹsẹ̀ ni tàbí àbá ètò wa ànídìí owó dátà ẹ̀tìkẹsẹ̀ wọ́n ti ṣe ìgbà táwọn náà tó tàwa rí pé ọwọ́ tiwa náà kún àápè àwọn èèyàn pé ẹ̀yà ẹ̀rìn tó lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ àbẹ̀lọ́wọ̀n bá aláàkọ́lọ́ba dúpẹ́ fún yín Alhaji wa Muyideen Adébísí bàbá dáadáa làwọn náà àwọn ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́ba dúpẹ́ fún yín o Alhaji wa Lukuman Oyewole àwọn lè dúró tán ni ọlọ́run Alhaji Lukuman Oyewole ọlọ́run bala kò ní túnà sí yín o iṣẹ́ tẹ́ ẹ wá ń ṣe bísínẹ́sì yín àlùbáríkà látọ̀dọ̀ ọlọ́run bala yóò máa bá wa lékún ẹ̀ fún yín ọlá agbára ọlọ́run ọlá ìtòbẹ̀rẹ̀ torí ọmọ ní àfà àní wíńgì tẹ́yìn gbá yẹn èèyàn máa gbá lọ ẹsẹ̀ àbáwá máa wọn fẹ́lẹ́ bọ̀ yẹn jáde báyìí wọ́n ń bá wọn ní kóló pé ẹlẹ́bọ̀lélẹ̀ ọ̀rọ̀ tàwíìdì ẹ̀fílẹ̀ fáwọn tìbí yẹn àmọ́ èyí tó jẹ́ gbòógì foundation tàwíìdì táwa ń ṣe yìí tá a débá lọ́wọ́ àfa mẹ́ta tí mo débá lọ́wọ́ àfa Sittu pé àfẹ́ ẹlẹ́bọ àwọn òkú wíńgì yẹn o wíńgì yẹn làwa wà wíńgì ńlá wà adẹ̀dúró tán síbẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́ yín bákan náà kò sẹ́ńtà wà àdúpẹ́ lọ́wọ́ o gbogbo ẹ̀ tẹ́ ẹ̀rìn tèlé ọkọ̀ pátá yín àdúpẹ́ lọ́wọ́ yín bákan náà Madam Àjọkẹ́ ọmọ yẹn àti gbúrò wọn pẹ́ àwọn náà máa ń rètò yìí lọ́wọ́ gbogbo ẹ̀ka tí wọ́n bá wà báyìí ọlọ́ba mi dóta wọn náà o ọlọ́ba àgbàdo àwọn bákan náà Alájà Irewọlé ọlọ́ba dóta alájà náà ọlọ́ba dótì wọ́n nǹkan ní kò ní bàjẹ́ o ọlágbára ọlọ́run ọlá ìtòbẹ́ ọlọ́ba dótì alájà náà so kò sẹ́ni tá a kì í gbogbo apátápátá la kí gbogbo àwọn táwọn ètò lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ yín kò ṣe dá ṣe wàláhì iṣẹ́ ńlá ni kò ṣe dá ṣe torí gbàgbé náà àpò a máa gbẹ nígbà míì ìgbàmọ̀dẹ̀kẹ́ àpò a máa wú táwọn bá ti fẹ́ ṣe kẹ̀ àṣìkìní apá àwọn èèyàn wà nílé abẹ́lẹ́ gbogbo yín bẹ́ẹ̀ àwọn Canada àti pé àwọn Canada tó jásí pé a fẹ́ máa ṣe àmọ́ kò yọ ó wù àbá ṣe ń sọ yìí ọlọ́run bàbá yìí sọ ó wẹ lómi ò fẹ́ máa ṣe gbogbo èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá mi tọ́ka àrísìkì sínú ayé yín lágbára ọlọ́run gbogbo ọtọ́ ń wò mí tí wọ́n fẹ́ máa ránṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ káàkiri bá ti ń wì àlọ́lọ́wọ́n bá mi pèsè àrísìkì ànátọ́ ànásẹ́kù fún ẹ ọlágbára ọlọ́run ọlá ìtòbẹ̀ ọlọ́lá kú wọ́ta ìlàbẹ̀lá sí bákan náà ẹrú ọlọ́run bá kan náà mi ní dárúkọ wọn má dárúkọ mi ẹrú ọlọ́run bá náà ọlọ́ba àdúgbò fáwọn náà àwọn tí mò ń dárúkọ yìí wọ̀ láwọn ní dárúkọ àwọn o wọ́n ṣe iṣẹ́ ọlọ́run ọba wọ́n mójú kúrò ní o àmọ́ kéèyàn dúpẹ́ lọ́wọ́ olóore èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ olóore ni so àbẹ̀lọ́wọ̀n bàálà àwọn èèyàn wọn bẹ́ẹ̀ lọ́ba dúpẹ́ fún yín Alhaji wa Ismail Abdulaziz mo rí kọ́mẹ́ǹtì yín o ọlọ́run bàálà àbá dúpẹ́ fún yín o bákan náà àwọn tí wọ́n ń tẹ lọ́fàn láìkì yẹn mo rí Umu Ọlájúmọ̀kẹ́
akẹ́yìn náà ọlọ́ba dótẹ̀ yìí náà Mrs. Kadijat ọmọlẹ́wà adúpẹ́fẹ́ yìí náà ọlọ́ba dótẹ̀ yìí náà Alhaji wa Abdulrasaq mo rí lọ́fàlá kìí ọlọ́ba dótẹ̀ yìí náà Alhaji wa Lukman Aliu àwọn adúpẹ́lẹ̀ nìní Alhaji wa Lukman Aliu mo rí lọ́fàlá kìí ọlọ́ba dótẹ̀ yìí náà bákan náà wúmà yìí Kàfílà Tìlàwàl àwọn náà máa dúore Alhaja wa Àbẹ̀jẹ́ Àdé àti ṣàdúrà fún yín kò ní bàjẹ́ fún yín lẹ́ẹ̀kan sí ọlọ́run bàálà abá dúró tì yín abá mi gbàdúrà yín gbogbo ẹ̀ka ìtẹ́ bá wà pátá ọlọ́run bá mi abá mi dúró tì yín o ọlágbára ọlọ́run ọlọ́tọ́bí náà péjì náà mo rí lọ́fàlẹ́ true shall be told péjì náà ẹni tó ní ọlọ́ba àgbàlá tẹ̀yìn náà ọlọ́ba àdó tòun náà ṣéèkì wa Saidi Sittu ó dà pé olólùfẹ́ wọn kan ló ṣí àkáǹtì ẹrú ọlọ́ba tó ṣe àkáǹtì náà ọlọ́ba tó tẹ̀yìn náà ọlọ́ba àdó tìyín ọlọ́ba gbàdúrà yín Alhaji wa Ibrahim Ọlárẹ̀wájú akẹ́yìn náà ọlọ́ba tó tẹ̀yìn náà ọlọ́ba gbàdúrà yín brọ́dà wa Abdulkadir Abdulrahman Ọláwálé Àyìndé láti Kwara State wọn lè má mẹ́sẹ̀jì mí dédé àdúrà yìí pọ̀ mi ní wọn rí o brọ́dà wa Abdulkadir Abdulrahman Ọláwálé Àyìndé akẹ́yìn náà ọlọ́ba tó tẹ̀yìn náà ọlọ́ba gbàdúrà yín gbogbo ọ̀rọ̀ yín ọlọ́mọ ayẹ̀kọ́ dojúrú ọlágbára ọlọ́run ọ̀là tóbi ọlọ́run kò sẹ́ni tá a kì í bákan náà mo rí kọ́mẹ́ǹtì Alhaji wa Abdulrasaq Akínlọ́lá akẹ́yìn náà salamu aleykum ẹ jọ ẹ pé WhatsApp kọ yẹn sà ẹ dákun ẹ pé kíní yẹn WhatsApp kọ yẹn yẹ wọ́n rí pé iná yẹn ó tàfẹ́ tí náà mi wà bákan mo kí Alhaji wa Abdulrasaq mo kẹ́yìn ẹ dúró Alhaji wa Saheed Babatunde mo ṣèlú wọn báyìí ni ọlọ́ba ọdún tẹ̀yìn náà ọlọ́ba gbàdúrà yín o Alhaji Kudirat Àbíkẹ́ akẹ́nà lórí ètò wa ọlọ́ba ọdún tẹ̀yìn náà ọlọ́ba gbàdúrà yín èrò pọ̀ tàfẹ́ èrò pọ̀ o ṣé ká máa kí wọn lọ ní Alhaji wa Monsurat Adérìn Wálé tó akẹ́yìn náà mo rí kọ́mẹ́ntì yín ọlọ́ba dúró tì yín ọlọ́ba gbàdúrà yín bákan náà brọ́dà wa kan náà ọlọ́run jẹ́ kí n rí kíní wọn ni o àwọn náà wò lè má pè wá wọn lè má mẹ́sẹ̀jì wa àwọn èèyàn bẹ́ẹ̀ wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń rètò yìí lọ pátápátá yányán ọlọ́run bá mọ̀ ẹ̀yin jù wá lọ ọlọ́run bá dúpẹ́ fún ẹnì kankan wa o ọlọ́run kó dúró tì wá o ọlọ́run kó gbàdúrà wa ẹ dákun ọlọ́run bá là kò nífẹ̀ẹ́ nì kankan wálẹ̀ o ọlágbára ọlọ́run Alhaji wa Taofik mi wá rántí àpèjá orúkọ wọn olú agara akẹ́yìn náà wọ́n sálámọ̀ kò ní bàjẹ́ fẹ́yìn náà so gbogbo apápátá ni a kí ẹ dákun àfọwọ́ àrísálà àjọbẹ̀rẹ̀ tó ní ṣé àtúnjọ́ parí ẹ̀ náà ni kò ní bàjẹ́ Alhaji wa Sultan Akíntúndé akẹ́yìn náà tó wa ọlọ́ba gbàdá tẹ̀yìn náà ọlọ́ba kò ní ní lára o wọ́n rí alájà wa kò sẹ́ni tá a kí o ẹ dákun gbogbo apápátá la kí ẹ̀yin tẹ́ mọ̀ wá lọ́wọ́ àkìyìn ẹ̀yin tẹ́ mọ̀ wá lẹ́yìn ètò náà àkẹyìn náà ọlọ́wọ́n ọba alá àbàwá kí wa ẹ dákun ẹ má jẹ́ ká dákun iṣẹ́ rere ẹ jẹ́ ká máa ṣe dáadáa torí ẹ̀mí wa yìí ẹ̀mí wà lára wa òun lèmi àti nàbíṣe kí yẹn la fi ń mí bákan náà mo kí ìyá umu afa àrísálà TV ìyá dáadáa ọlọ́run bàbá dúpẹ́ lọ́wọ́ ìyá náà gbogbo ọjọ́ ta ló ń bẹ̀ yẹn ìyá yẹn ò lè má pè wá wọ́n pè wá ní audio call kódà wọ́n tún pà ní video call pé àṣà àlàáfíà lẹ wà ẹ̀yin àfa wa ìyá náà ọlọ́ba mi lọ́rẹ̀ mí wọn o ìyá tó bí àfa àrísálà ọlọ́ba dó ti ìyá náà ọlọ́ba gbàdúrà wọn o ọlọ́ba gbàdúrà wọn ọlọ́mọ nìyá náà lára gbogbo tí a ń lò láyé ọlọ́run jẹ́ kí wọ́n lè pẹ̀lú sàlánsà gbogbo àwọn pátápátá ọlọ́run jẹ́ kí wọ́n jèrè àwọn ọmọ yẹnyẹn ọlá agbára tó bẹ̀rẹ̀ àti bàbá tí wọ́n bí àfa ìsàlà náà ọlọ́run jẹ́ kí wọ́n jèrè àfa náà àwọn tí wọ́n bí àwa náà ọlọ́run jẹ́ kí wọ́n jèrè wa gbogbo ẹ̀yin tẹ́wọ́ tẹ̀lé ọlọ́ba yìí náà gbogbo àwọn yẹn pátápátá ọlọ́run jẹ́ kẹ́ jèrè wọn o ọlọ́run já jèrè àwọn ọmọ wa o gbogbo àtàgbẹ́tà bá máa jẹ wọn mọ́ àníjẹ nínú sàárè àgbàdúrà ni o wàláì tọ́ba ní àníjẹ ọmọ nínú sàárè àgbàdúrà ni kí ni túmọ̀ rẹ̀ ó tọ̀ sí pé
bóyá gbà tọ́mọ bá ti rí ṣe tán ìyá tó wà nínú sàárè ó ti fi kúlù àlá ó ti fi ránṣẹ́ sí àbí àkàrà gẹ́gẹ́ bí àṣà Yorùbá yà yìí ó ti fi ránṣẹ́ sí ìyá rẹ̀ àbẹ́ bàbá ìyá tó bẹ́ fàdí sálà náà ọlọ́jẹ́ kí ìyá náà ọlọ́jẹ́ kí wọ́n jèrè ọmọ náà ọlọ́jẹ́ kí wọ́n jèrè àfáà yẹn ọlá agbára tó gbogbo tí àyẹn máa lò láyé ọlọ́jẹ́ kó lò pẹ̀lú àrísìkí àti fàyàbalẹ̀ ọlá agbára ọlẹ́ tó torí ìyá dáadáa ni wọ́n o gbogbo ìgbà àfáà yìí nígbà yẹn kọ́ bọ́ bá ti ń pọmọ báyìí wọ́n tún ti pọmọ lọ́mọ ẹ̀dá ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ̀dá pé gbogbo tẹ̀dá bá ń ṣe láyé iṣẹ́ tó bá ṣe fọ́mọ ọlọ́mọ lọ wàá kéré ẹ̀ wàláì ìwà tẹ́ ẹ bá sọmọ ọlọ́mọ èèyàn máa kéré ẹ̀ èyí tí àáfàá sì tún ń ṣe yìí wàláì àwọn àáfàá sì tún máa gbèrè ẹ̀ láyé wọ́n tún gba tàlìkìyàmà wọ́n tún wá gbé ẹ̀san àlìjánnà fìrìdáùsì onídẹ̀ra wàláì bó ti jẹ́ nìyẹn gbogbo tí ẹ̀dá bá ń ṣe láyé wàá kéré ẹ̀ ọṣẹ́ eré ó gbẹ̀san ọṣẹ́ eré wàá gbẹ̀san ẹ̀dá tó bá ti ń gún òkè gíga láyé wàá máa ní àwọn ọ̀tá àwọn alátakò tó ọ̀bá lọ́takò lè dá fún ọ wallahi kò ní dá fún ẹ. Ànábì Muhammad ní ọ̀tá Muhammadu àní Muhammad ní ọ̀tá débi pé ọmọ àní Muhammad ẹ jẹ́ kí n mú tàkan fún yín àléyàn máa kéré iṣẹ́ àní Muhammad ìgbà tí àní Muhammad tó lọ sí Medina tó sá kò ní Medina tó ṣe jíra sí tó kò ní Mẹ́kà tó ṣe jíra kò Mẹ́kà tó lọ sí Medina Muhammadu wà ní Medina ọmọ Rukaya sì wà ní Mẹ́kà Rukaya wà nínú oṣù àwọn kan ní inú oyún oṣù 8 àwọn kan ní inú oyún oṣù 7 ìgbà tí Rukaya fẹ́ kò ní Mẹ́kà tó fẹ́ lọ sí Medina àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Ìsìláàmù nígbà yẹn wọ́n ní wọn ò gbà kí Rukaya kó kọjá wọ́n ní kó má lọ lọ́wọ́ ọ̀sán gan o àní gbogbo Alhaji wa Sani Olúwatóyìn Lukman àti ṣàdúrà fún yín dáadáa níbẹ̀rẹ̀ ètò kò ní bàjẹ́ fún yín sáà so Rukaya yìí tó jẹ́ ọmọ Muhammadu ó wà nínú oyún ìgbà tí ó máa wá lọ sí Medina ọwọ́ alẹ́ ni wọ́n hà láwùkọ́ jáde àwọn tí wọ́n jẹ́ ọ̀tẹ́sìn wallahi wọ́n ta ọmọ àní Muhammad wọ́n ta lọ́fà báyìí toyúntoyún ni o wọ́n ta ní ọfà yẹn ni Rukaya gbé wọ Medina ọlọ́mọ yẹ ká ṣe dédé mùsíbà ọlọ́mọ bá dán Muhammad wò kò sí tọ́lọ́mọ bò lè dán wò àmọ́ tọ́lọ́mọ bá wá dán wa wò ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́run àní yìí tó lọ yìí bọ́lọ́mọ bá ní bẹ́ẹ̀ ní kí la fẹ́ àmọ́ ọlọ́mọ bá ti tẹ́wọ́ gbà ìkan ọta àbọ̀ lu páànù wọlé tọ́ta àbọ̀ yẹn tí ò bá lálàáfíà mọ́ kò ní lu páànù ajábọ́ sórí páànù ni àmọ́ oró wà lára ló fi ṣe kí ni ló fi wọlé aláwọn tí wọ́n wá mọ́ ta bá sọ wípé ṣé mo ń la ìdí mo ní ẹ̀mí láyé ta èmi ò ló kán rí o ọlọ́run àbá dúró Rukaya wọ Medina pẹ̀lú orú ọfà ẹni Muhammad títí tí Rukaya fi jáde láyé toyúntoyún ọmọ àní Muhammad wọ́n ta lọ́fà orú ọfà yẹn àní Muhammad títí tó fi bọ́ tọ́mọ ẹ fi bọ́ síwájú Ọlọ́run ni ta lọ́lọ́run bò lè dánwò láfi ní ká máa dúpẹ́ fún Ọlọ́run bá tọ́lọ́run bá fúnyàn ní yaare ìyá tó bí àfáàrí sálà ìyaare ni lọ́mọ náà fi ṣe kí ni lọ́mọ náà fi yaare gbéyàn bá ti ní yàrá ọmọ yẹ̀yàkúyà ọmọ kan ṣáàlárí nísìn ẹjọ́ torí Ọlọ́run ẹni tó ń pè mí àti fi nọ́mbà ta lè pè sí síbẹ̀ nọ́mbà yẹn ti wà ń bẹ̀ torí tọ́lọ́run ṣe bọ́mọ kan lárí tó lóun ṣe wá sí tóun pa àwọn kan láláìmọ̀ kan tẹ bá ní kó wá ṣe wá sí ìta gbangba kò ní jáde wọn bí aláyẹ̀dá kó ṣe wá sí ìta gbangba kò lè ṣe wá sí ìta gbangba ṣé mọ́mọ́ òun ọmọ tí wọ́n pè ní àlìyẹ̀kín ẹ̀yìn ẹ̀ pé kẹni kó wá ṣe wá sí ìta gbangba tó bá jẹ́ sí pé iṣẹ́ ọlọ́ba ní bá ń jẹ́ lóòótọ́ ẹni kó wá ṣe wọ́n pe àfáàrí sára lẹ́ni wí ẹ̀ bẹ́ẹ̀ bá pè ní Kaduna yóò wá bá yín ṣe wá sí ẹ̀ pàfáàrí sára yóò bá ṣe wá tí yóò kún kẹ́kẹ́ bí wọ́n bá pàlì yẹ kí ni kò lè dáhùn àti pé kíyàn téèyàn bá ẹni tó bá ti ní ìyá rẹ̀ yóò wùwà rẹ̀ tó bá ní bàbá rẹ̀ wà á ní kíni yẹn wà á wùwà rẹ̀ wọ́n náà jẹ́ nire so adúpẹ́ lọ́wọ́ ìyá tó bí àdìsálà gbogbo ni wọ́n pè wá nígbà táwa ní wúmọ́ra ọlọ́ba adúpẹ́ fún ìyá náà o ọlọ́ba adúpẹ́ fún ìyá àti bàbá ọlọ́ba adúpẹ́ fún wọn
ọlágbà ọlá tó bẹ lọ torí de ẹ jẹ́ ká jẹ́ nere àlèmá tẹnumọ́ ẹ jẹ́ ká jẹ́ nere gbogbo tá à ń ṣe láyé ọjọ́ kan ń bọ̀ tá lọ lè jábọ̀ níwájú Ọlọ́run àtẹ̀mí àti ẹ̀mí wà lára wa ni bá ti dùn mọ́ láwa yìí wàláì nígbà tí adé Mẹ́kà ẹ̀jẹ̀ lé sí ni àwọn mọ́tò tó jẹ́ àwọn mọ́tò létẹ̀sí Nàìjíríà nígbà yẹn wàláì táìsí iná wo yẹ táìsí àwọn jíìpù ńláńláńláńlá mo ní Ọlọ́run ọba tó tún ìlú yẹn ṣe àní aṣọ white kọ wọ ní Mẹ́kà ọ̀ ní dọ̀tí kò ní dọ̀tí mo fẹ́ sọ àmọ́ Nàìjíríà tọba white ní sínsìn báyìí kọ tó bọ́ sí pásíjì ó ti dọ̀tí àbẹ̀rẹ̀ ọba tó tún Mẹ́kà ṣe tó fi lálàáfíà bẹ́ẹ̀ ìlú wa Nàìjíríà náà ọlọ́mọ jẹ́ kó dá o Nàìjíríà táwa ọlọ́ba tún wa ṣe bàbá Tinubu ti ń darí wa Ọlọ́run má jẹ́ kó sì wá darí èyí tó kò lánàá à ń pariwo ń ta wá ni èyí náà ó ti ń ro wá o Ọlọ́run o má jẹ́ kó ro wá délẹ̀ ọlọ́ba wa san bírù náà káàlẹ̀ bá gbádùn Nàìjíríà abẹ́lẹ́ ọlọ́ba tún wa ṣe bàbá Tinubu ọlọ́ba kún lọ́wọ́ torí àwọn náà wá sí haramu ń jò ní ẹ sáré bó ṣe mọ́ gbogbo Mẹ́kà bó ṣe clean kódà wàláì kódà tí ẹ bá rí haramu tí mò ń sọ yìí Allahu Akbar ẹ lè rí yẹ̀pẹ̀ wàláì rọ̀bìrìkà iyẹ̀pẹ̀ sáǹdì àbí ṣe mọ̀ gbà sand drop ẹ lè rí nínú haram tó fi dé ní gbogbo ọ̀tá ẹ̀ wọ́n ti gbá ó ti mọ́ ọlọ́ba ọ̀túnẹ̀ bàbá Tinubu ẹ̀yìn náà wá sí Mẹ́kà láìpẹ́ yìí ẹ wá sí Mẹ́kà ẹ̀ nídìí bá ara bóòtù ara gbà ẹ bá tún lu ìṣe kó jẹ́ pé ordinary iná lẹ bá rí ṣe iná lásán ó tó wà àmà appreciate bàbá Tinubu ẹ dàkú torí tọ́lọ́run ẹ jọ ẹ̀yin tẹ́ bá jẹ́ blogger àárín ẹ bá wa kọ́ tiẹ̀ bàbá Tinubu ẹ jọ torí tọ́lọ́run ara ń ta wá ara ń ro wá owó náà ti wọ́n Nàìjíríà gáàsì ti wọ́n ìrẹsì ti wọ́n one bag of rice 50k now or for some 49,000 kí ló dé ẹ ṣàánú wa ẹ̀bẹ̀ lábẹ́yìn ẹ̀yin náà ẹ lọ sí umrando ní ẹ lọ sọ́dá ní Mẹ́kà ńdó ní ẹ wo bí wọ́n ṣe ṣòfin Mẹ́kà ẹ wo bí lẹ́yìn bó ṣe wà nífọ̀kànbalẹ̀ mọ́tò tí wọ́n gùn bẹ́ẹ̀ mọ́tò àwọn latest car ni wọ́n fi ṣe taizí ń bẹ́ẹ̀ ebi ò pa wọ́n nílùú yẹn ẹ dákun ẹ ṣàánú wa bọ́dà wa nílẹ̀ Yorùbá náà ẹ bá wa ṣì tẹ́ ẹ bá ti ṣì tán wọ́n ní ẹ síjò ní bóyá kò ti ṣì tán ni ẹ bá wa ṣì tán ẹ wò lẹ́sìn wọ́n ti paná kò sí ná kí ló dé bó tẹ̀ jẹ́ ọ́nárì iná bàbá Tinubu tó yẹ pé ìyẹn nìkan ẹ bá rí ṣe ẹ dákun ẹ bá wa ṣe ná àti ọ̀nà àníọ́nà ọ̀nà wo gbádùn rẹ̀ bá tún wà bẹ̀yìn ni Ọlọ́run bá mi bá wa fún ìṣe bàbá Tinubu ẹ̀bẹ̀ lábẹ̀yìn ọ́nárì iná ẹ bá wa ṣe kẹ́ tó kù lórí ipò tẹ́ ẹ bá tiẹ̀ rí ọ̀nà ṣe àmọ́ tọ́lọ́ bá fún ìṣe náà tẹ́ bá rí ọ̀nà ṣe tẹ́ Yorùbá ní pé tá a bá ń ta àmà ń tọ́ ni ẹ bá tilẹ̀kùn yẹn náà ara ń ro gbogbo wa nílùú yìí ìyà ń jẹ wá ara ń ro wá ara ń ro mẹ̀kúnnù ara ń ro àwọn ọ̀dọ́ torí tọ́lọ́ bàbá Tinubu abẹ̀yìn ni abẹ̀yìn torí tọ́lọ́hún bó tẹ̀jú ordinary iná ẹ bá wa ṣe fún àwọn ọmọ Nàìjíríà kí iná má lọ mọ́ àyìnmọ́yẹ ẹ̀dá tí wọ́n wà nílé ìwòsàn tó pé ordinary 5,000 naira ni wọn ò rí láti fi ṣe ìwòsàn ẹ bá wa dìde sí i wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin náà máa tó kó ń bẹ́ o ẹ jọ torí tọ́lọ́hún tẹ́ ẹ bá ṣèlú yìí àwọn tí wọ́n ní wọ́n ń dìde kékeré kan fún ìjọba wọn ò ní dìde mọ́ ordinary iná ẹ bá wa ṣe iná kí náà gùn ṣèjì tán kí náà Èkó tán Ghana bẹ́ẹ̀ yẹn wọ́n ní wò kí n lọ wọn lo odidi 8 days ní wúmúra iná wò ṣẹ́jú o ẹ̀yin náà dẹ̀rẹ̀ sí ẹ lọ sí múra lóòótọ́ ẹ lọ Káàbà ẹ jọ ẹ wọ lápẹ́ ilé Ọlọ́run balẹ̀ ṣẹ̀ darí bàbá Tinubu abẹ̀yìn ara ni mẹ̀kúnnù àtijọ́ àti múlẹ̀ ẹjọ́ tòótọ́ kẹ́ tó kù ń bẹ̀ ráìsì ẹ̀jẹ̀ kó já wálẹ̀ o gáàsì 1 kg 1,200 naira ìyà yìí pọ̀ Ọlọ́run bí yín sà bàbá Tinubu bẹ́ẹ̀ bá kó bẹ tẹ́ ẹ̀ bá ilé ṣe tẹ́ kẹ́ já wálẹ̀ Ọlọ́run bí yín o ẹ̀ náà ti pé kẹ́ tó dórí ipò Ọlọ́run bá kẹ́yìn o bàbá Tinubu kẹ́ tó dórí ipò olówó nìyí ẹ ti rí ṣe ẹ̀rí pé mò ń làágùn kẹ́ tó dórí ipò ẹ ti rí ṣe gbogbo pé èèyàn ń ga láyé ẹ ti rí lẹ́kọ́ ẹ ti rí lẹ́rà ẹni mọ́tò ẹnu dúkìá ẹ wá láti pé ọjọ́ kan ń bọ̀ tẹ́ filẹ̀ láyé o gbogbo tó wọ̀n yìí bí Nàìjíríà ṣe máa dẹ́kun ó dọwọ́ yín o ẹ jọ tó ẹbẹ̀ lábẹ́ yín
ẹ̀bẹ̀ lábẹ̀ yín sà bàbá Tinubu ordinary iná ẹ ṣàṣeyọrí iná kẹtókò ń bẹ̀ kí ní Nàìjíríà má ṣẹ́jú mọ́ kí Nàìjíríà kó má ṣẹ́jú mọ́ nǹkan méjì lábẹ̀ yín ẹ bá wa ṣe ọ̀nà ẹ bá wa ṣe ná ìjọba mi tó bá fẹ́ dé bẹ́ẹ̀ òun náà lè mú pọ́ìntì mi àmọ́ tẹ́ ẹ bá ṣe méjèèjì wọ̀lá àníyàn yín o àdẹ̀ ní ṣàdúrà fún yín àmọ́ ẹ rántí pé kẹ́ tó débi pèsè olówó ni yín kí ló tún kù kí ló tún wá ayé máa tán Yar'Adua nígbà tó máa ṣe tiẹ̀ ọdún mélòó ló lò ẹjọ́ ẹ bá mi táìpù tó tọ́lọ́run Yar'Adua ṣó ń lò tọdún kan ṣá ẹjọ́ ẹ bá mi táìpù ẹ̀yin onílàáká ìtẹ́ ń gbé tò yìí ọdún mélòó ni Yar'Adua lò Yar'Adua ti kú o orí oyè ni Yar'Adua kú tó kù láyé Yar'Adua nígbà tó wà láyé àárà láìsí wọ́n dìríkà ní àárà ní tí n bá ṣì wí àárà ní 60 naira àbí 70 naira dẹni nígbà Yar'Adua nígbà tẹ́yìn débẹ̀ nísìnyí àti tó kù bẹ́ẹ̀ náà àárà wọ́n dìríkà ọ̀fẹ́ ní 750 800 Àbátúnbó ti pọ̀ ju ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ agbára rẹ̀ wà lọ́wọ́ yín àwọn tí wọ́n ń bá yín ṣiṣẹ́ ẹ jẹ́ kó ẹ pè wọ́n pé ẹ jẹ́ kó rí yín pé àwọn aráàlú complain ẹ lọ Mẹ́kà ní sẹ́rí pé mò ń làágùn inú èsì lẹ́wà dé Nàìjíríà náà ẹ bọ́ sínú èsì ẹ rántí pé àwọn kan wà nínú òkùnkùn inú òkùnkùn là ń sùn inú òkùnkùn là ń jí àdé ń sanwó iná fún àwọn olóṣìṣẹ́ iná à ń sanwó iná fún wọn wọn ò fún wa níná òun náà ti pa náà kérésì bíi ni wọ́n gbélé fún ní kankan ìyà yìí pọ̀ ẹ ṣàánú wa ẹ kò láyé dàpọ̀ bá torí tọ́lọ́ ẹ ṣe Ọlọ́run bá fún lágbà ẹ̀yin náà lè ṣe ẹ tíra ìbẹ́ sí yín Yorùbá ló kàn ó ti kàn wá báyìí ṣé yà dùn jẹ ohun wọn lágùn nínú òkùnkùn yìí o ẹ bá mi bẹ̀ bàbá yìí kànjọ bàbá Tinubu ẹ̀bẹ̀ lábẹ̀ yín ìyà yìí ti pọ̀ jù ìyà yìí tó gẹ́ ìrẹsì wọn gàrí wọn gbogbo kan ló wọn Nàìjíríà gbogbo kan ló tó ti bàjẹ́ ẹ̀dí kí mo láì wò ẹ ti rí ogún ni mo láì ṣé tí iná bá wà tí fàánù ń rólù ṣé màmá làágùn kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́lá bẹ́ẹ̀ bá ṣe tẹ́ fi bọ́lẹ̀ torí Yorùbá wọn sọ pé omi pọ̀jọ kà lọ ẹ má lómi pọ̀jọ kà lọ o ẹ fi pé tómi bá ti pọ̀jọ kà lọ ẹ dí omi kù ní dèédé èlùbọ́ tẹ ẹ bá lérò sínú ọbẹ̀ sínú sàsùn oníkẹ́ṣe àfẹ́ gbọ́ pé omi pọ̀jọ kà lọ mọ́ iná àti ọ̀nà bàbá tó gbé ẹ bá wa ṣe àwọn àgbẹ̀ tí wọ́n kidnap àlọ́dún mẹ́ta ó ti pọ̀ jù àwọn àgbẹ̀ fẹ́ dákun wọn òrókò lọ nílẹ̀ Ondo nílẹ̀ ní Kwara State ní gbogbo àwọn olúyẹn ọmọ ni wọ́n ti kidnap wọn 10 million naira níbo ní ká wá sí kí ló ṣẹlẹ̀ adẹ̀ ní ọlọ́pàá kí ni iṣẹ́ ọlọ́pàá kéèyàn kò dédé pòórá wọ́n ti kidnap ẹni Gumi tó jẹ́ agbẹnusọ wọn ẹ mú ẹ àrẹ́sì àwọn tó jẹ́ kidnap yẹn kí wọ́n fi wọ́n gbófin àwọn àdẹ̀ ni wọ́n dẹ̀ ń gbé mẹ̀kúnnù ni wọ́n ń gbé wọn gbólówó tó jẹun kánú mẹ́fẹ̀lẹ́ wà bẹ̀ wọn lọlẹ́ gbé ẹwọ́ tí mẹ̀kúnnù ẹ̀dẹ́ tó tọ́ lóhun ẹ bá wa ṣe abẹ̀yìn ètò ààbò iná àti ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọn ẹ tẹ̀ bá wa ṣe kẹyọrí ń bẹ̀ tẹ bá ṣe ná àwọn tí wọ́n jẹ́ wọ́n máa rí ṣe so ẹ̀dá kò tó tọ́ lóhun Àbátúnbó abẹ̀yìn ni o ẹ̀ṣẹ̀ dá lílé Ọlọ́run ni o ẹ wọ́n rántí pé níjọ́ òní tẹ́fẹ́ dórí oyè ẹ lọ lè ṣe òmùrà níjọ́ òní ẹ lọ bẹ́ẹ̀ Ọlọ́run o èmi náà fẹ́ débẹ̀ èmi ló kàn ọlọ́mọdé gbàdúrà yín ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ òmùrà kan ní àìpẹ́ nísìnyí tẹ̀dé ẹ wá wọlá pé ẹ ti lọ dúpẹ́ ẹ wá bá wa ṣe orílẹ̀ Nàìjíríà ẹ jẹ́ kó dáa kò sí náà o ebi ń pa wa o ìyà ń jẹ wa o ìyà tààrà ni o no be súnmọ́ ìyà o nígbà tí ẹ bá mú 20,000 naira lọ́wọ́ tí a 50,000 naira tẹ bá lọ sójà ẹ lè rí nǹkan gidi kan wálé 50k nígbà yẹn Jonathan wàláì tó ọba mú 5,000 naira dé ọjà àpò ẹ máa kún wàá gara bàbá Tinubu ẹ bá wa ṣe o ẹ̀rẹ́ ti pọ̀ ọjọ́ kan ń bẹ tí màá ti ń táwọlẹ̀ káàròjìrè táwọlẹ̀ sùn táà ní jímọ́ ẹ̀rẹ́ ti pọ̀ ọjọ́ kan bẹ pé táà kú táà ní jímọ́ o ká tó wá kú kó tó nípa máa kú táà ní jímọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa fáwọn ọmọ wa àwa yìí ọmọ yín la jẹ́ ẹ dákun ọlọ́ọ̀bàlá àbáwá fún yín ṣe ọba tó gbé lórí ipò náà àbáwá fún yín ṣe àbámọ̀ wípé wáyé tí mo tẹ̀ka fún èmi lókàn kò ní ṣẹlẹ̀ sí wa o àbẹ́rẹ́ ọ̀bàlá kọ́lọ́kọ́lọ́ kó bá ràn wá lọ́wọ́ so Bàbá Tinubu mẹ́sẹ̀jì yìí nìyẹn o ẹ dákun ọlọ́ba fún yín ṣe ọlọ́dẹ bá lọ́dẹ mí ẹ bẹ̀rẹ̀ dórí oyè yẹn pẹ̀lú bísímìláì lágbá ọlọ́ba tó ní pé kẹ bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì náà òun náà ló máa fún yín yọrí lágbá Ọlọ́run ẹ yọ̀dẹ̀ fúnra yín inshallah Bàbá Tinubu ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ yọ̀dẹ̀ fúnra yín ọba tó pé kí ìjọba tàná Buhari ó bẹ̀rẹ̀ ó parí ẹ̀yin náà máa ṣe mẹ́jọ àmọ́ kó tó wá pé mẹ́jọ ẹ bá wa ẹ jẹ́ ká rí iṣẹ́ yín kíákíá
àwa mẹ̀kúnnù àríṣẹ́ yín owó mọ́tò wọn tó fi lórí ìjọba Lagos State Sanwó-Olú bí báyìí Sanwó-Olú ń bí ẹ pé ọmọ yín owó mọ́tò tí wọ́n fi kún kó já wálẹ̀ ìyá yìí ti pọ̀ ju mo sì ń bọ̀ wá dáadáa ẹ má wọrí Ọlọ́run bá láyé ṣe náà àmọ́ ètò Ọlọ́run èyí tá wí àmọ́ pé yóò dọ́dọ̀ yín àwọn yóò dẹ̀ gé títà mo nígbàgbọ́ ẹ bá wa gé ta ìyá jẹ mẹ̀kúnnù so wassalamu alaikum warahmatullahi wabarakatuh àfáà àdìsálà wọ́n ti pèmí tẹ́lẹ̀ ẹ jẹ́ fi àfáà àdìsálà kì í fi káìtò ńlẹ̀ ó pọ̀ ẹ wo tó wẹ̀ ní àwọn tó gbé náà ankachifu ó ti tutù nígbà tó síná kò sí kan ọlọ́ba túnú wa ṣe o ọlọ́ba tún Nàìjíríà ṣe o ọlọ́ba túnú wa ṣe o gbogbo àwọn adarí wa ọlọ́ba wa rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n lè rántí àwa mẹ̀kúnnù kí wọ́n lè rántí àwa tí a jẹ́ ọ̀dọ́ kí wọ́n lè rántí àwa arúgbó torí tí ìjọba bá ṣe bó ṣe kó ṣe ni kí ló ń jẹ́ charity kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gan ọ̀kan tàlẹ́nu tó jẹ́ ká ṣàánú fún. abẹ́rẹ́ wọn bàlá Ọlọ́run kó ṣàánú wa afáàdìsálà mò ń pè yí àbẹ́ o mo rí kọ́dọ̀ afáàdìsálà ni mò ń bá bàbá tó ń bú sọ̀rọ̀ lọ́wọ́ ni ìyá yìí pọ̀ ó tó gẹ́ o so gbogbo ẹ̀tẹ́ wà nílé akíwa pé Ọlọ́run bàlá àbá dó tì yín Ọlọ́run bàlá àbá dúpẹ́ fún yín o so dà pé ètò wa ẹ̀jẹ̀ ń pa fáìlì ẹ̀kan sí afáìsáré ẹ̀kan sí táwọn àti wá píkẹ̀ so a rọ̀bánáìsì ètò ní so ẹ dákun àwọn táwọn bá Tinubu ẹ bá jẹ́ kó dọ̀dọ̀ bá Tinubu ó pọ̀ jù ó ti pọ̀ jù ìpàtọ̀ pé tó bá tásùkò àti sú tó bá tásùkò àti sú fúrádà salamu alaikum àṣẹ rìsálà ẹ mà lẹ́fà. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Afa risala. Ena ba ku ètò. Ètò ni fa. Aku yin ibada ọjọ́ sí. Sa. Ẹ ti ku ewu náà. Alhamdulillah. Ọlọ́run bá bu ko wala gbara Ọlọ́run. Àmín. La hawla wala quwwata illa billah. Àwọn umu kan be. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún àdúrà tẹ́ sí. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún àdúrà tẹ́ sí. Mo dúpẹ́ gan. Agbára Ọlọ́run á bí dúpẹ́ fún yín o. La ilaha illallah. Ó wá dùn mí wípé bó ṣe omi ṣe kí ṣe tó agbára òfin rẹ̀ gbé ṣùgbọ́n check ó wá bí tí kò bí ń tẹ́lẹ̀ kí n san wá dùá. Allah akbar Allah gbàbàdà. Allah akbar. Ẹ dàpọ̀ ẹ pàkáǹtì fún mi ẹ kì í fún ilé wà dùá. Allah akbar tọ́ ọlọ́njà sóríire àfáàrí sálà wọn náà fẹ́ fún mi lọ́wọ́ àdúrà ọlọ́ba dúpẹ́ fún yín sà. Okay now. Àwọn tó lọ́wọ́ bá ní kọ́ ní fúnlọ́ lára mi náà. Ọlọ́wọ́ bá ní kọ́ ní fúnlọ́ lára mi ní o. Àwọn náà sì lè bàbá dá sí fún yín. Allahu Akbar. Mo fẹ́ kẹ́ pé programu ń bẹ̀. GT Bank. Naam. 01. GT Bank ó yá ẹ pé ẹ pàtàkì náà. 01. 61. Okay. Ọgbọ́n. Anything you know, 0161. Okay. 575. 575. Okay. 222. 2 mẹ́ta. Kí lẹ pé? 222. GT Bank 01. Okay, 2 mẹ́ta. Bẹ́ẹ̀ni 01 61 575 222 GT Bank. Okay, 2 mẹ́ta. Okay. GT Bank. Ẹ máa rí ra ẹ̀mí rí bá ayé nígbà. Ọlọ́run bala àgbà ní bàdá o. Okay. Ẹ bá bí kó kéré. Ẹ bá fàlì bárẹ́kà tí lágbàdo Ọlọ́run. Allahumma amina. La hawla quwwata illa billahi. Jazakumullahu khairan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Na masha Allah. Ta ọlọ́ba wa san àfáà sana ní ẹ̀san olóore. Ànábì Muhammad ànábì ní ẹni bá ti ná kan òun ló gbẹ̀san. Tàbí lọ́wọ́ bala kọlọ́kọlọ́ bá dúpẹ́ fún yín o. Ọlọ́ba sẹ́ni ẹ̀san olóore. Ẹlọ́ba dúpẹ́ fáfáà sálà náà adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ lọ́wọ́ yín. So ọlọ́ba aláyọ̀ bá dúpẹ́ fún yín. Ọlọ́kọ̀ wọlá pé àníyàn dáadáa òun náà ni ẹni sí wa lẹ́fi fún wa ní owó náà ọlọ́ba dúpẹ́ fún àfa náà ọlọ́mọ tún náà sílẹ̀ yín o àárín inú ẹbí yín ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ ọlọ́mọ jẹ́ kó dàrú ọlọ́gbàrọ̀ ọlọ́lá kó wáta illa billahi alil azim tọ́ gbogbo ẹ̀dá wà nílé àdúgbò fún ọlọ́mọba dáadáa tẹ́ ṣe ní bí yẹn bá ṣe tó kú díẹ̀ káàtó àwì bí yẹn bá dẹ̀ ṣe dáadáa àásọ sọ àbẹ̀lọ́mọba àrísìkí ìgbòde ní
abẹ́lẹ́ ọba alákọ́lọ́ba tẹ fún àfa àrísálà àti gbogbo ẹnìkan kan wa ọ̀làlá hawlala quwwata illa billahil azim tọ́ ètò wa a nílè rí jù báyìí lọ ẹ̀jẹ̀ àfa àrísálà náà la máa fi round up ètò yìí ṣé mo gbà lẹ́yìnbó tọ́ ọlọ́jà sórí brọ́dà wa Ajíbádé Kọmọrùdín Ajíbádé Kọmọrùdín mo kí yín o máa yín náà dúró re gbogbo bí táfà ṣe bá sọ̀rọ̀ báyìí ọmọ màtá bẹ́ẹ̀ pàpàpàpà ọlọ́ba àdúgbò fún brọ́dà wa yẹn náà Alhaji wa Ismail brọ́dà Alhaji wa Ismail Abdulaziz wọ́n máa nífẹ̀ẹ́ sí ìfẹ́ ọ̀ṣọ́ gan ní ìmọ̀ wọn rí o orí kí n àti mọ̀ wọn ọlọ́ba mi dóta Alhaji náà ọlọ́ba àgbàdua yẹn Alhaji wa Malik Soko ní mo rí kọ́mẹ́ntì yín lẹ́ẹ̀kan ẹ̀dú orí kò ní bàjẹ́ fún yín so ọlọ́run bàlá àbàdúgbò fẹ́ yín náà Allahu Akbar afa àrísálà wàlá owó lára ni wọ́n fún wa o mo bẹ̀rẹ̀ ọ̀hún bàlá afa ibi tẹ́tí mọ́wọ́ náà ọlọ́run bàlá àbàmì dúpẹ́ fún ó ti wọlé o ó ti ṣe nílẹ̀ o afa àrísálà ọlọ́run bàlá kò ní túnà ṣìírí yín ọlá agbára ọlọ́run ọ̀lẹ́tì ọlọ́run lápẹ́ àníyàn dáadáa òun lẹ fi ṣe ọlọ́run bàlá kò wá nídùú náà ní kò wá nídùú ní ládàá rẹ̀ ọlá agbára ọlọ́tì ọlọ́run kò wọ́ta ìlẹ̀bẹ̀lá àti bákan náà gbogbo wọ́ta àwọn ètò náà lápapọ̀ yẹnyẹn abẹ́lẹ́ ọ̀hún bàlá ọlọ́run kò dó tiwa àwọn tí wọ́n Madam Bukky Gold àmọ́ pé mo rí yẹn dúró re ọlọ́run bàlá abáàdó tì yín o iṣẹ́ tẹ̀ ń ṣe àlùbáríkà ńláńlá ọlọ́run bàlá yóò bá sínú iṣẹ́ yín o ọlọ́run àgbà ọlọ́run tó bẹ orílẹ̀-èdè tẹ̀wá náà ẹ̀ ní jábálálá ẹ̀ máa ga sínú ìyẹn Madam Bukky Gold àmọ́ pé akẹ́nà dúró re gbogbo abẹ́bẹ́bẹ́ tá à ń ránṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ àbẹ́lẹ́ ọ̀bálà kò ní túnà sí wa brọ́dà wa Ajíbádé Kọmọrùdín mo rí àmì ọlọ́run bàlá àbàgbàdo ayín ẹ dúró re gan ló jẹ́ kí n yín o sọ̀rọ̀ rí àwọn ọmọ onífẹ̀ẹ́ ọlọ́ba lára yín ọlọ́ba náà àbọ̀wà nífẹ̀ẹ́ yín náà bákan náà lẹ́ẹ̀kan sí gbogbo àtàwọn ètò lọ́wọ́ ọlọ́ba náà kò ní túnà àṣírí wa àwọn tó pé afẹ́ máa ṣe àmọ́ kò ságbára wa ọlọ́ba náà yóò máa ràn wá lọ́wọ́ ọlọ́lá kò wá ta iye lábẹ́ alẹ́ làzim Alhaji wa Táíwò Abíọ́dún mo rí kọ́mẹ́ntì yín tó àsìkò tó láti lọ kí máa ń dùn mí báyìí tọ́ àwọn jọmọ́ mi ti retí mi ní Nàìjíríà táwa afẹ́lẹ̀ kí máa ń gbígbì ètò wa àárín ìrìjù báyìí lọ adúpẹ́ lọ́wọ́ yín o afọwà Sittu adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ọlọ́run bàálà yóò bá dúpẹ́ fún yín ọlọ́run bàálà àbá lọ́rẹ̀ mi ọlọ́run bàálà gbogbo àwọn yín pátá ọlọ́run bàálà yóò jẹ́ kẹjìrì wọn ọlọ́run bàálà kò wá ní kúrò mi nísìn ẹ̀rí kọ́ bá nísìn wọ́n tuntun dalẹ̀ Save Your Soul ilẹ̀ Save Your Soul TV tuntun mi tọ̀hún náà ti wà ń bẹ́ o àmọ́ ní pé ànídìí yẹn èyí tó bọ́ sí ojú táyé òun la fẹ́ àdúpẹ́ fọlọ́run bá àbáyé dúpẹ́ fọlọ́run ọlọ́run bá lọ́rẹ̀ mi o wọ́n ti ra gbogbo ṣọ́ọ̀ṣì tán akọ́mẹ́tì ẹ pé àdúpẹ́ fọlọ́run ọba o àánú ọlọ́run ni o láti máa kí àwọn èèyàn kò sásìkò mọ́ brọ́dà wa Túndé Jubril Alhaji ni mo rí wọn dúró re Mr. Tosin Ọláyínká kí ló dé ọlọ́ba àgbàdo ẹ̀rú ọlọ́ba náà Alhaji wa Jubril Alhaji wa Túndé Jubril. Hello Alan bẹ́ẹ̀. náà tọ́ nẹ́tíwọ̀kì yẹn tọ́ à ń kí Alhaji wa Lukman Olúwatóyìn Alhaji wa Lukman sáà ní Olúwatóyìn lọ́wọ́ ní nẹ́tíwọ̀kì yẹn lọ akẹ́yìn náà ọlọ́ba àdó ti àṣàdá fún ilé pẹ́tẹ́ Alhaji wa Ismail Abdulwasiu agbẹ́gilówó ọlọ́njà sórí ọlọ́ba tó ní kọlọ́ba gbàdúrà yín tó afẹ́lẹ́ kí mọ́ gbígbì ètò wa kò ní jù báyìí lọ wassalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ bá wa tẹ lọ́fà like ẹ bá wa share ẹ jẹ́ kókó viral ìdúpẹ́ ni o ètò wa gangan lórí pé àfẹ́ lẹ́bọ wíìgì yẹn ìbẹ̀rẹ̀ àwọn ń gbá àdẹ̀dó síbẹ̀ tán ni lẹ́ẹ̀kan sí wassalamu alaikum warahmatullahi wabarakatuh.